kí gbogbo wa pé ẹ káàárọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé sórí afẹ́fẹ́ mo kí gbogbo wa lórúkọ Jésù a ó ra àánú gbà ọ́ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí afẹ́fẹ́ láàárọ̀ yìí ẹ má bá wa share program yóò dára fún yín lórúkọ Jésù ẹ má bá wa share a rí àánú gbà pé wà rí àánú gbà. Ẹ máa bá wa share program yìí yóò dára fún wa bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù a ó sì rí àánú gbà ní orúkọ Bàbá ní orúkọ Ọmọ ní orúkọ Ẹ̀mí Mímọ́ a ó rí àánú gbà bí a ṣe ń ṣe ìrere àti àánú Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa. Mo kí gbogbo wa pé ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí afẹ́fẹ́ ẹ káàbọ̀ sínú ìpàdé àdúrà tòní. Ọ̀run yóò gbọ́ àdúrà wa ojú òní tì wá lórúkọ Jésù a ó rí àánú gbà ọ́ a ó rí ojú rere rẹ̀. Àánú ó dá mi lójú o pé máa rí àánú gbà. Ẹ káàárọ̀, good morning to everyone. Good morning, welcome back, good morning. Wá rí àánú gbà, kíákíá lójú o, wá rí àánú gbà, àánú dá mi lójú o pé máa rí àánú gbà. Ojú ń dìde ìyílẹ̀ tẹ́ wa ó dá mi lójú o pé a rí àánú gbà. Ẹ já bẹ̀rẹ̀ sí tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa dáríjì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí ojú rere rẹ Olúwa dáríjì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí àánú gbà Olúwa dáríjì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí ìfẹ́ Ọlọ́run Olúwa dáríjì mí. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa dáríjì mí Ẹ̀mí Mímọ́ dáríjì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí àánú gbà Olúwa dáríjì mí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa dáríjì mí Olúwa dáríjì mí Olúwa gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí èṣù fi mí sùn pé kí n má rí ojú rere àti àánú Ọlọ́run Olúwa dáríjì mí. Ẹ̀ṣẹ̀ tí mo dá tí mo jogún bá lọ́wọ́ bàbá àti ìyá èyí tèmi fúnra mi fi ara mi ọwọ́ ara mi dá tí mo fi ẹnu mi dá Olúwa dáríjì mí Olúwa dáríjì mí Olúwa dáríjì mí. Ẹ jẹ́ á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe wà lábẹ́ ohùn yìí ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí dárí gbogbo àṣìṣe mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí mo ti mójú ògo yín bínú Olúwa ẹ dáríjì mí Olúwa ẹ dáríjì mí Olúwa ẹ dáríjì mí Olúwa ẹ dáríjì mí. Ẹ̀mí ẹ fàwé ẹ̀ṣẹ̀ mi ya ẹ̀mí ẹ mú ẹ̀ṣẹ̀ mi lọ sópin ìgbàgbé. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa àánú ni mò ń béèrè fún jẹ́ kí ayé mi rí àánú gbà àánú ni mò ń béèrè fún Olúwa jẹ́ kí ìdílé mi rí àánú gbà. Olúwa darapọ̀ mọ́ wa Ẹ̀mí Mímọ́ darapọ̀ mọ́ wa Ẹ̀mí Mímọ́ darapọ̀ mọ́ wa Ẹ̀mí Mímọ́ darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ á béèrè fún agbára Ẹ̀mí Mímọ́ láìsí agbára Ẹ̀mí Mímọ́ kò sí tí a lè dá ṣe. Ẹ jẹ́ ká sọ fún Olúwa pé Olúwa ó yá darapọ̀ mọ́ wa Ẹ̀mí Mímọ́ darapọ̀ mọ́ wa ayérayé darapọ̀ mọ́ wa Ẹ̀mí Mímọ́ darapọ̀ mọ́ wa ọba àwọn ọba ó yá darapọ̀ mọ́ wa ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ a béèrè fún agbára Ẹ̀mí Mímọ́ Olúwa ó yá darapọ̀ mọ́ wa jẹ́ ká rí ọwọ́ agbára rẹ jẹ́ ká rí ọwọ́ ìyanu rẹ nínú ìrìn àjò tòní jẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀ jẹ́ ká rí ojú rere rẹ. Ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ fún Olúwa pé Olúwa rọ agbègbè mi ní agbára iná èyí tí kò ṣeé dì mú Olúwa rọ agbègbè mi Olúwa rọ agbègbè mi rọ agbègbè mi ní agbára iná rọ agbègbè mi ní agbára àṣẹ. Ẹ̀mí Mímọ́ Ọlọ́run ó yá sọ̀kalẹ̀ síbi tí mo wà gbogbo ẹ̀mí òkùnkùn gbogbo ẹ̀mí aṣàdúrà jẹ lórúkọ Jésù ó yá ẹ wọnú ìdè lọ ẹ fi wọ́n sínú ìdè gbogbo àwọn ẹ̀mí tí kì í jẹ́ kéèyàn rí ìbùkún gbà ní orí àdúrà ó yá ẹ sọ fún Olúwa pé Olúwa ó yá ẹ fi wọ́n sínú ìdè Ẹ̀mí Mímọ́ ẹ fi wọ́n sínú ìdè gbogbo ẹ̀mí tó máa ń dí ire lọ́wọ́ gbogbo àwọn ẹ̀mí tó ti darapọ̀ mọ́ wa tá ò fura sí gbogbo àwọn ẹ̀mí tó bá wa rìnrìn àjò tá ò fura sí ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa àkókò ti tó ẹ yá ẹ fi wọ́n sínú ìdè gbogbo ẹ̀mí tí kì í jẹ́ kéèyàn rí ire gbà ó yá ẹ wọnú ìdè lọ
gbogbo àwọn ẹ̀mí ẹ̀mí òkùnkùn tó ń ṣe bí ẹ̀mí Ọlọ́run pẹ̀lú wa, ẹ sọ fún Olúwa pé Olúwa ẹ jẹ́ kan wọnú ìdè lọ. Àwọn ẹ̀mí kan wà, ẹ̀mí òkùnkùn ni wọ́n, ṣùgbọ́n ní ojú ẹ wọ́n á máa ṣe bí ẹ̀mí Ọlọ́run, o ò sì fura. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa ó yẹ ẹ fi wọ́n sínú ìdè. Ẹ̀mí abaniláyọ̀jẹ́ ó yẹ ẹ wọnú ìdè lọ. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tí a wà, níbikíbi tí a ti ń ké pe Ọlọ́run pé gbogbo ẹ̀mí abaniláyọ̀jẹ́ ó yẹ ẹ wọnú ìdè lọ. Gbogbo ẹ̀mí abaniláyọ̀jẹ́ ó yẹ ẹ wọnú ìdè lọ. Ó yẹ ẹ wọnú ìdè lọ. Ó yẹ ẹ wọnú ìdè lọ. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tí a wà. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé gbogbo ẹ̀mí tó bani láyọ̀jẹ́, gbogbo ẹ̀mí tí kì í jẹ́ kéèyàn rí ọwọ́ Ọlọ́run nínú àdúrà, ó yẹ ẹ wọnú ìdè lọ. Ó yẹ ẹ wọnú ìdè lọ. Gbogbo ẹ̀mí tó fẹ́ kí n fi ìkorò àti ìbànújẹ́ lo ọdún yìí, ó yẹ lórúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ fi wọ́n sínú ìdè. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ fi wọ́n sínú ìdè. Gbogbo ẹ̀mí tó fẹ́ kí n fi ẹkún parí ọdún yìí, lórí ọmọ, lórí ọkọ, lórí aya, ó yẹ ẹ wọnú ìdè lọ. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á ké pe Ọlọ́run. Ẹ jẹ́ ká ké pe Ọlọ́run lákòókò yìí. Ọlọ́run sọ fún wa pé nínú oṣù yìí, láti oṣù May, June, July, August, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run pé ẹ̀yin abiyamọ, ẹ gbàdúrà lórí àwọn ọmọ. Ẹ gbàdúrà gidigidi lórí àwọn ọmọ. Àwọn ẹ̀mí burúkú wọ́n ń fò káàkiri láti pa òbí lẹ́kún lórí ọmọ. Ẹ jẹ́ á sọ fún Olúwa gbogbo ẹ̀mí tó fẹ́ pa mí lẹ́kún, gbogbo ẹ̀mí tó fẹ́ kí n sunkún lórí ọmọ, Olúwa àkókò ti tó, ó yẹ ẹ wọnú ìdè lọ. Ọlọ́mọ aláṣẹ ni mí, èmi ò fi àṣẹ sọ̀rọ̀. Ẹ lo àṣẹ tí Ọlọ́run fún yín pé Olúwa gbogbo ẹ̀yin ẹ̀mí tá wá nínú Ọlọ́run tí a kò rí, tó ń pani lẹ́kún, tó ń bani láyọ̀jẹ́, lórúkọ Jésù, ó yẹ àkókò tó, ó yẹ ẹ wọnú ìdè lọ. 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 Ní orúkọ Jésù, bẹ́ẹ̀ ṣe ń fi wọ́n sínú ìdè, ọ̀run fi wọ́n sínú ìdè. Ní orúkọ Jésù Kristi olùgbàlà, bí ẹ ṣe ń tì wọ́n wọnú ìdè, ọ̀run fi wọ́n sínú ìdè. Mo pa á láṣẹ lórúkọ Jésù. Mo rú ahọ́n yín ní àṣẹ ọ̀rọ̀. Ó ní ọ̀rọ̀ la fi dálé ayé, ọ̀rọ̀ la fi ṣẹ̀dá ènìyàn. Níbikíbi tí ẹ ti ń ké pe orúkọ Ọlọ́run alààyè lónìí, mo rú ahọ́n yín ní àṣẹ. Ohun gbogbo tí ẹ bá wí lónìí, àṣẹ kó gùn. Ohun gbogbo tí ẹ bá béèrè, àṣẹ kó dá yín lóhùn. Lórúkọ Jésù Kristi olùgbàlà, ẹ ó rí ọwọ́ Ọlọ́run, ẹ ó rí ọwọ́ agbára Ẹ̀mí Mímọ́. Yóò dára fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà wa tí òní tí a fẹ́ gbà lónìí, ó ní ẹnikẹ́ni tó ń di ire ayọ̀ mi lọ́wọ́, Ẹ̀mí Mímọ́ mọ́ ṣàánú wọn mọ́. Ọmọ rẹ ire ayọ̀ rẹ ni. Àwọn kan sì dìde ogun páwọn fẹ́ máa dí àwọn ire ayọ̀ yìí lọ́wọ́. Ẹ sọ fún Olúwa, iṣẹ́ rẹ ire ayọ̀ rẹ ni. Ìgbéyàwó rẹ ire ayọ̀ rẹ ni. Ẹ̀mí kẹ́mí, èèyàn kénìyàn tàbí nínú obìnrin tá a fa bẹ gbé jáde nínú obìnrin ni, tó lóun fẹ́ máa dí ire ayọ̀ mi lọ́wọ́, Ẹ̀mí Mímọ́ ò mọ́ ṣàánú wọn. Mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà yìí o. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbà á. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fi gbogbo ọkàn wa gbà á pé Olúwa àkókò ti tó, mọ́ ṣàánú wọn mọ́. Gbogbo ẹ̀mí tó fẹ́ máa dí ire ayọ̀ mi lọ́wọ́ níbikíbi tí mo wà, Olúwa mọ́ ṣàánú wọn mọ́ láti òní lọ. Ẹ̀mí mọ́ ṣàánú wọn mọ́. Olúwa, ẹ gbàdúrà pé Olúwa gbogbo ẹ̀mí tó lóun fẹ́ máa dí ire ayọ̀ mi lọ́wọ́, Ẹ̀mí Mímọ́ ó yá má fẹ̀mí wọn ṣòfò níbikíbi tí wọ́n wà. Tán fẹ́ máa dí ire ayọ̀ mi lọ́wọ́, tán fẹ́ máa dí àlàáfíà mi lọ́wọ́, tán fẹ́ máa dí ojúrere mi lọ́wọ́, Olúwa má fẹ̀mí wọn ṣòfò. Ayérayé má fẹ̀mí wọn ṣòfò. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run, tẹ́ bá ń gbàdúrà, àwọn àdúrà kan wà tó yẹ pé ẹlòmíì máa ń wò pé ṣé Ọlọ́run ní ká gbà á. Ẹ jẹ́ á ṣí Bíbélì wá sí Psalm 35. Psalm 35. Gbogbo àwọn tó máa ń wò pé ẹ máa gbàdúrà ronú pìwàdà fún wọn. Ẹ jẹ́ á ṣí Bíbélì wá sí Psalm 35. Ó ní Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí, fi ìjà fún àwọn tó ń bá mi jà. Kí ni ìtumọ̀ ẹ̀? Olúwa ní òun ti ṣetán láti gbógun ti àwọn tó ń gbógun tì wá, lórí ọmọ ni, lórí ọkọ ni, lórí aya ni, níbi iṣẹ́ ni. Gbogbo ẹnikẹ́ni tó ń gbógun tì wá, Olúwa lóun ti ṣetán láti gbógun tì wọ́n. Ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa, ẹ̀mí òkùnkùn ilé bàbá mi tó ń gbógun tì mí, Olúwa ó yá gbógun tì lónìí. Ayérayé ó yá gbógun tì. Ẹ jẹ́ á gbàdúrà yìí. Ẹ jẹ́ á fi gbogbo ọkàn wa gbà á. Ó ní òun ó gbógun ti àwọn tó ń gbógun tì wá, òun ó fi ìjà fún àwọn tó ń bá wa jà. That means pé ká má tanra wọn jẹ o. Àwọn kan ń bá wa jà, àwọn tó fẹ́ràn wa kò tó àwọn tó kórìíra wa, kò tó àwọn tó ń bá wa jà. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, Ẹ̀mí Mímọ́ àṣẹ ọ̀run. Ẹ jẹ́ á pe ariwo pé Ẹ̀mí Mímọ́ àṣẹ ọ̀run. Ohun tí ẹ̀mí òkùnkùn gbà lọ́wọ́ mi,
ẹ̀mí mímọ́ ó yá dá padà fún mi lónìí. Ohun tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi, ẹ̀mí mímọ́ ó yá dá padà fún mi lónìí. Ìwọ tó bá lè ké pé Ọlọ́run lòun ti ṣetán láti gbọ́ ohùn wa, pé ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn gbà lọ́wọ́ mi, ẹ̀mí mímọ́ òde ọ̀run ó yá dá padà. Èmi ò mọ tí ẹ̀mí òkùnkùn gbà lọ́wọ́ ẹlòmíì ayọ̀ rẹ̀ ni ẹ̀mí òkùnkùn gbà, ẹlòmíì ìbùkún rẹ̀ ni ẹ̀mí òkùnkùn gbà, ẹlòmíì ọmọ ni ẹ̀mí òkùnkùn gbà. Ó yẹ sọ fún Olúwa pé Olúwa, ohun gbogbo tí ọ̀tá ti gbà lọ́wọ́ mi, ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn gbà lọ́wọ́ mi, Olúwa ó yá fàánú dá padà fún mi lónìí. Ẹlòmíì ẹ̀mí òkùnkùn ti gba gbogbo ohun tó yẹ kó fi máa ṣe rere láyé, ó kàn ń rìn kiri kò rí aláàánú. Ẹ̀mí òkùnkùn ti gba ohun tó yẹ kí ẹlòmíì fi ní ọkọ, tó jẹ́ pé ó kàn ń rìn kiri ọ̀dọ̀ ọkùnrin ni kò rí tí ó gbé sílé. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, ẹ̀yin tí ẹ̀mí òkùnkùn gbà lọ́wọ́ mi, ẹ̀yin àṣẹ ọ̀run ó yẹ dá padà. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run ó yẹ dá padà. Láàárọ̀ yìí a fẹ́ gbàdúrà pé Olúwa, gbogbo ohun tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi, Olúwa ó yẹ fàánú dá padà. Ẹnikẹ́ni tó ń dí ire ayọ̀ mi lọ́wọ́, ẹnikẹ́ni tó lóun ò ní rí ire ayọ̀ ọmọ mi, Olúwa má ṣàánú wọn mọ́ láti òní lọ. Ó ti sọ nínú Psalm 35, ó ló gbógun ti àwọn tó ń gbógun ti wá, ó fi ìjà fún àwọn tí ó ń bá wa jà, ó ló di asọ̀ ohun àpáta mú, ó dìde fún ìrànlọ́wọ́ wa. Ó yẹ pariwo ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run o, ohun gbogbo tí òkùnkùn ti gbà lọ́wọ́ mi látojú oorun, ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run ó yẹ dá padà fún mi. Ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi láti inú ìjọba àwọn òkùnkùn wá, ẹ̀mí mímọ́ ó yẹ dá padà, ẹ dá padà, ẹ dá padà, ẹ dá padà. Ní orúkọ Jésù ó yẹ dá padà. Ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi, ohun gbogbo tó ń fi ní tí ẹ̀mí òkùnkùn ti gbà tó ní mi ò ní ayọ̀, ní orúkọ Jésù olùgbàlà ó yẹ dá padà, ẹ dá padà, ẹ dá padà, ẹ dá padà. Ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi, ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ ọmọ mi, ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ ọkọ mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ àkókò ti tó, ó yẹ dá padà lónìí. Ẹ dá padà fún mi, ẹ dá padà fún mi, ẹ dá padà fún mi. Ẹ jẹ́ á gbàdúrà, àwa màmá, àwa bàbá, ẹ jẹ́ á gbàdúrà. Ẹ̀yin àǹtí àti bọ̀dá yìí, ẹ gbàdúrà. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé ní ìsìn ó ní agbára. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó sì ń fi àṣírí wọn pamọ́. Ó ti sọ fún wa láti May, June, July, August títí tá fi wọnú September. Ẹ jẹ́ á súnmọ́ Ọlọ́run ká sì gbàdúrà. Ẹlòmíì máa ń rò pé tí n bá ń sọ̀rọ̀, mo sọ tí n bá ń wàásù, mi ò kàn wàásù lásán o. Ní tí Ọlọ́run sọ fún mi, ó ní mo fi ń wàásù. Ní tí Ọlọ́run bá mi sọ, ó ní mò ń sọ. Tí ò bá rí nǹkan kan, mi ò ní sọ̀rọ̀. Èmi ń ṣe wòlíì tí ó mọ̀ sọ pé Ọlọ́run sọ pé tí ó di tipátipá láfi máa ríran. Rárá o, èmi ò fi tipátipá ríran. Ní tó bá sọ fún mi ni màá sọ. Ẹ sì rí i pé ó ń rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà ẹ̀yin òbí lórí ọmọ pé Olúwa, gbogbo agbára òkùnkùn tó lóun ó gbàrí ayọ̀ lọ́wọ́ mi, ẹ̀mí mímọ́ mọ́ ṣàánú wọn mọ́, ẹ̀mí mímọ́ mọ́ ṣàánú wọn mọ́, ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run o. Ohun gbogbo tí mo ti sọnù sínú ìjọba òkùnkùn, Olúwa lọ fàánú gbà padà fún mi lónìí. Ohun gbogbo tí mo ti sọnù sọ́wọ́ oṣó àti àjẹ́, Olúwa lọ fàánú gbà padà fún mi lónìí. Ohun tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi pé omi ò gbẹ lẹ́yìn ẹja rẹ̀, Olúwa lọ fàánú gbà padà fún mi lónìí. Àánú ló yanjú ohun gbogbo. Àánú ló yanjú ohun gbogbo. Tá bá wo Psalm 35:3, ó ní fa ọkọ̀ yọ pẹ̀lú kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi. Wí fún ọkàn mi pé èmi ni ìgbàlà rẹ. Ta ló ti gba ìgbàlà lọ́wọ́ rẹ̀? Ẹlòmíì ìgbàlà la gbà lọ́wọ́ rẹ̀, ó ní gbogbo nǹkan fi ń rí bó ṣe ń rí. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, ìgbàlà tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi, ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run ó yá dá padà fún mi. Olúwa dá padà fún mi, Olúwa dá padà fún mi. Ẹlòmíì ò rí gbàlà mọ́ lọ́wọ́ Ọlọ́run, ó kàn gbààwẹ̀ gbàdúrà, gbogbo nǹkan ò jọra wọn. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run, ìgbàlà tí ẹ̀mí òkùnkùn gbà nínú ilé mi, ìgbàlà tí ẹ̀mí òkùnkùn gbà nínú iṣẹ́ mi, ìgbàlà tí ẹ̀mí òkùnkùn gbà nínú ayọ̀ nínú ìdílé mi, Olúwa dá padà lónìí. Ẹ̀yin àṣẹ ọ̀run ó yẹ dá padà, ẹ̀mí máa àṣẹ ọ̀run ó yẹ dá padà. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ ká gbé omi, ẹ jẹ́ ẹni tó bá ní omi, ẹ gbé omi yín síta, kẹ́ ẹ ṣí sọ́wọ́, ẹ gbé dání, ẹ gbé omi yín dání, ẹ gbé omi yín dání, ẹ gbé omi yín dání lórúkọ Jésù. Ọ̀run fẹ́ fi omi yìí rà wá padà, ọ̀run fẹ́ fi omi yìí rà wá padà, ọ̀run fẹ́ fi omi yìí rà ìdílé wa padà, ọ̀run fẹ́ fi omi yìí rà ọmọ rẹ padà. Bí a ṣe ń ka sáàmì, ẹ gbé omi yín sọ́wọ́ ní kẹ́ ẹ máa gbàdúrà sí, ẹ máa pàṣẹ sínú omi bí Olúwa ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, tómi bá balẹ̀ ara máa tu ilẹ̀ ni. Ẹja ò ní bọ́ sínú omi kára ó máa tu ẹja. Ẹja sọ fún Olúwa pé Olúwa, ó yá fa ọkọ̀ yọ pẹ̀lú kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi. Olúwa fa ọkọ̀ yọ pẹ̀lú kó o dènà àwọn tó ń sọ pé mi ò ní rí ìrànlọ́wọ́.
Olúwa fa ọkọ̀ yọ pẹ̀lú kó dènà àwọn tó sọ pé mi ò ní ráàánú gbà nínú àdúrà tòní tó ní mi ò ní rí ojú rere Ọlọ́run. Olúwa ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Ọlọ́run ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run o, ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi nílé bàbá àti ìyá mi, ẹ̀mí mímọ́ dá padà fún mi lónìí. Ẹ̀mí mímọ́ dá padà fún mi lónìí. Ẹ̀mí mímọ́ dá padà fún mi lónìí. Ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti gbà lọ́wọ́ mi, ẹ má jẹ́ á gbàgbé láti máa tẹ like àti lọ́ọ̀fù yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ bá ṣe ń gbàdúrà yìí náà ní kẹ́ ẹ má jẹ́ ká máa fi ẹ̀gbẹ́ ojú kan tẹ̀ torí íńtánẹ́ẹ̀tì. Mo ti gbìyànjú gbogbo agbára mi, ṣùgbọ́n bóyá èmi mọ̀ ẹjá sàmọ̀ tẹ like àti lọ́ọ̀fù yóò dára fún wa bí a ṣe ń ṣe bẹ́ẹ̀. Ẹjá sọ fún Olúwa pé Olúwa fa ọkọ̀ yọ pẹ̀lú kó dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi. Àwọn tó lóun ó gba ọmọ lọ́wọ́ mi, àwọn tó lóun ó máa ṣa ọmọ mi jẹ lẹ́yọ kọ̀ọ̀kan. Olúwa fa ọkọ̀ yọ kó lo ọkọ̀ rẹ lórí wọn, lo idà rẹ lórí wọn. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run o, àwọn ẹ̀mí òkùnkùn tó lóun ó máa gba ọmọ lọ́wọ́ mi, ẹ̀mí òkùnkùn tó ní kí n máa fi àwọn ọmọ ológo rúbọ lórúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ fa idà yọ, ẹ lo idà yín lórí wọn. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run ó yẹ ẹ fa idà yọ, ẹ lo idà yín lórí wọn. Ó yẹ ẹ jẹ́ á gbàdúrà pé Olúwa ohun gbogbo tí ẹ̀mí búburú ilé bàbá àti ìyá mi ti gbà lọ́wọ́ mi, ohun gbogbo tí ẹ̀mí búburú ilé ibi tí ọmọ mi ti lọ lọ́kọ tó ti gbà lọ́wọ́ ọmọ mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ lo idà. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run ó yẹ ẹ dá padà fún mi lónìí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ dá padà fún mi lónìí. Ohun gbogbo tí ẹ̀mí búburú ilé bàbá mi ti gbà, ohun gbogbo tí ẹ̀mí búburú ilé ìyá mi ti gbà, ohun gbogbo tí ẹ̀mí búburú ilé ọkọ mi ti gbà, àwọn ẹ̀mí búburú kan bẹ̀. Ohun tí wọ́n sì ń wá ṣe nínú ayé yìí ni pé kí wọ́n báyàn láyọ̀ jẹ́. Èmi àti bàbá mi kan nínú Olúwa sọ̀rọ̀ lánàá, mo ní ṣe rí íńtánẹ́ẹ̀tì, ṣe rí Facebook yìí. Àwọn èèyàn tó Ọlọ́run bá ṣí ní iyè yóò mọ̀ pé bí nǹkan tó dáa ṣe wà ń bẹ̀, in tó burú jù lọ jáì láyé yìí ló pọ̀ lórí social media tí àwọn èèyàn ń wò tí inú wọn ń dùn, ṣùgbọ́n Sátánì ń bà wọ́n láyọ̀ jẹ́ nínú ilé. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa kí ni èṣù fi pàṣípààrọ̀ nǹkan lọ́wọ́ mi, Olúwa dá padà fún mi lónìí. Ẹlòmíì ò lè ṣe láyé, orí TikTok ni ó wà, orí Instagram ni ó wà. Tó bá débẹ̀ tó bá rí ibi tí wọ́n ti ń gbàdúrà yóò gbé kúrò ní, tó bá débẹ̀ tó rí ibi tí wọ́n ti ń pàṣẹ àṣẹ ọ̀run yóò gbé kúrò ní, nítorí kì í ṣe òun náà, ẹ̀mí òkùnkùn ni, ẹ̀mí òkùnkùn ló ń lò fún wọn, ẹ̀mí òkùnkùn ló ń lò fún wọn láti fi ìyà jẹ àwọn ènìyàn. Ẹ wo ìyà sì ń jẹ àwọn ènìyàn láyé. Ẹ wo àwọn èèyàn wá sọra wọn di pé bí n bá ti tọrọ mo ti wà òkè. Kí ló jẹ́ tó o bá ti tọrọ o ti wà òkè? Bí n bá lọ́kọ kò sí problem, bí n bá bímọ kì í ṣe dandan. Ta ló sọ bẹ́ẹ̀? Ọlọ́run ní ẹ máa bí sí kẹ́ ẹ máa rẹ̀ sí. Ó ní kí ọkùnrin kó so mọ́ ìyàwó rẹ̀, kí ìyàwó so mọ́ ọkọ, kí wọ́n di ọ̀kan. Ọlọ́run ò jẹ̀bi, ó mọ̀ pé a wúlò fúnra wa. Ó mọ̀ pé nígbà tó bá rẹ ọkọ ìyàwó ó gbé dìde, nígbà tó bá rẹ ìyàwó ọkọ ó gbé dìde. Ó mọ̀ pé ọmọ lọ́jọ́ alẹ́ wa, ọmọ ni ó kẹ́ wa lọ́jọ́ alẹ́. Sátánì sì ń gba gbogbo nǹkan yìí lọ́wọ́ wa, a sì sọ pé kò ṣòro. Ó yá sọ fún Olúwa pé Olúwa gbogbo ohun tí ẹ̀mí búburú ilé bàbá mi ti gbà lọ́wọ́ mi, gbogbo ohun tí ẹ̀mí búburú ilé ìyá mi ti gbà lọ́wọ́ mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ dá padà fún mi. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ dá padà fún mi. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ dá padà fún mi. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ dá padà fún mi. Ẹ̀mí búburú ilé bàbá rẹ̀ ní ti iṣẹ́ tí wọ́n ń ṣe ni pé kó o má rògòlò. Ẹ wo ìgbésí ayé Jósẹ́fù. Tá bá wọnú Bíbélì wa, ẹ já wo ìgbésí ayé Jósẹ́fù. Kí ló ṣẹlẹ̀ sí Jósẹ́fù ọmọ ológo? Kí ló ṣẹlẹ̀ sí? Ẹja sí Bíbélì wa sí Genesis. Kí ló ṣẹlẹ̀ sí Jósẹ́fù ọmọ ológo? Ẹ wo ìgbé ayé rẹ̀, ẹ wo nǹkan, ẹ wo àlá ló lá o. Àlá ni Jósẹ́fù lá o tó fi wọnú ogun o. Àlá àbí kí ni Jósẹ́fù lá? Àlá ló lá tó fi wọnú ogun. Àlá ló lá. Ó ní Ísírẹ́lì fẹ́ràn Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ nítorí ṣe ọmọ ogbó rẹ̀. Ó sì dẹ́ ẹ̀wù aláràǹbarà aṣọ fún un. Ẹ ti rí bàbá rẹ̀ gan fìfẹ́ hàn sí nítorí pé ó bí ní ọjọ́ ogbó. Ó fi ìfẹ́ hàn sí, ó dá aṣọ oríṣiríṣi, aṣọ aláràǹbarà, aṣọ ẹ̀yẹ, ó dá fún Jósẹ́fù. Tá bá wo ẹsẹ̀ ìkarùn ẹ̀, Jósẹ́fù sì lá àlá kan. Ó parí ibi tó ti wọnú ogun rèé o. Jósẹ́fù lá àlá kan, ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀, wọ́n sì tún kórìíra rẹ̀ sí nítorí pé wọ́n ti ń kórìíra rẹ̀ pé bàbá fi ìfẹ́ hàn sí. Ìyá rẹ̀ náà ti fi ìfẹ́ hàn sí ọ lójú àwọn ẹni ibi, bàbá rẹ̀ ti fi ìfẹ́ hàn sí ọ lójú àwọn ìkà. Nínú ilé ọkọ rẹ̀ wọ́n ti fi ìfẹ́, ẹnìkan ti fi ìfẹ́ hàn sí ọ tó sì tá àwọn tó kù sí ń kórìíra rẹ̀ níbẹ̀ tí ogun fi ń jà ọ́ tó fi ń jà ọmọ. Sọ fún Olúwa pé Olúwa gbogbo ẹ̀mí búburú lé bàbá mi, gbogbo ohun tó ti gbà lọ́wọ́ mi, ẹ̀yin aláṣẹ ọ̀run ó yẹ ẹ máa dá padà fún mi lónìí. Ẹ̀yin aláṣẹ ọ̀run ẹ máa dá
dá padà fún mi lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ò lè gbàdúrà, àánú wọn sì máa ń ṣe mí. Èmi kì í gba kámú òṣì. Tí n bá ti ń rí tí ò lọ déédéé nínú ayé mi, mo ti wọnú àdúrà tí èmi gba kámú torí Ọlọ́run jẹ́ kí yé mi pé n tí ó mo dá dáradára ni, kò dá mi fún ìyàjẹ. Ṣùgbọ́n ẹlòmíì ò lè gbàdúrà mọ́. Ọmọbìnrin kan mo gbàdúrà fún bí ní ọdún tó kọjá, dádì òun wọ ọkọ ni, mo ní ó yá já gbàdúrà, ṣó lè gbààwẹ̀ ọjọ́ 3, ó lóun lè gbà, mo sì gbàdúrà, Ọlọ́run sì ṣọkọ fún un. Orí Facebook náà mo ti rí pé ó ti ṣègbéyàwó, mo rí tó ń ṣe introduction lọ́jọ́ náà, kò pè mí lẹ́yìn tó lọ́kọ kò ṣe kankan. Àná ló ń sẹ́ni mẹ́sẹ̀gì sí mi bí, dádì ẹ jọ̀ọ́ sà, dádì mo ti ṣègbéyàwó, ìgbéyàwó mi sì ti fẹ́ crash, dádì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kò tí ì pé it's not up to 1 year, ẹ gbàdúrà fún mi. Mo kàn rẹ́rìn-ín. Ẹlòmíì ò mọ bí Ọlọ́run ṣe rí, kò mọ bí Jésù Kristi, ó kàn pé Jésù, kò mọ bí Jésù ṣe rí. Ọlọ́run ó máa wọ̀ ọ́ torí o ti ń tẹ̀ sí màrà rẹ. Ọlọ́run ó ti gbàgbé orísun rẹ. Ó máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ni ìyà ń jẹ lónìí tó jẹ́ pé wọ́n lọ sọ́dọ̀ àfáà wòlíì káàkiri tí wọn ò rí àánú gbà nítorí pé wọ́n ti gbàgbé orísun ibi tí Ọlọ́run ti ṣe èso rere fún wọn. Òtítọ́ ọ̀rọ̀ máa ń korò lára wọn ni. Wọ́n ti gbàgbé orísun. Mo sọ ìyá wòlíì mi bóyá 18 years rèé tí mo ti mọ màmá yìí, 18 years mi ò sì tí ì padà lẹ́yìn màmá yìí, 18 years rèé. Ìjọ́ tí n bá ti pè wọ́n tí wọ́n bá gbúrò mi láàrin oṣù kan wọ́n ó pè mí fúnra wọn tàbí kí n pè wọ́n. Kì í ṣe pé wọ́n ń béèrè owó lọ́wọ́ mi, kì í ṣe pé mò ń fún wọn lówó, ṣùgbọ́n wọ́n rí pé ẹ̀mí ìmoore wà nínú ọmọkùnrin. Mo ti sọ ìtàn kan fún yín rí ní ọjọ́ tí wọ́n ń gbàdúrà fún mi tí mo kúnlẹ̀. Bàbá yìí sì wọlé. Bàbá yìí ní, mọ́mì ẹ dákẹ́, ta lọmọ tẹ́ ń gbàdúrà fún yín? Wọ́n lọ́mọ àwọn ni. Wọ́n ní sọ́mọ yóò moore. Mọ́mì ní yóò moore. Mo fi Jésù ẹlẹ́dàá Ọlọ́run alààyè mo fi ṣẹlẹ́rìí fún yín, Bíbélì rèé. Mọ́mì ní yóò moore. Wọ́n ní dádì kí lẹ rí? Wọ́n lóun kọ́ lẹ̀ ń gbàdúrà fún. Wọ́n ní òun kọ́ lẹ̀ ń gbàdúrà fún. Dìde sókè, dìde. Mo sì dìde, mo sì bọ́ sáàrin wọn. Bàbá yìí ní tóun bá jẹ́ wòlíì Ọlọ́run, ẹni tó wà ní ọ̀rọ̀ rẹ̀ láàrin ọjọ́ 7 yóò kú. Wọ́n sì kú lóòótọ́. Kọjọ́ 7 tó pé wọ́n sì kú. Ó lóun gbọ́dọ̀ lọ bí òkú wọn o. Ṣùgbọ́n kí ni nǹkan tí mo fẹ́ fàyọ pé mọ́mì ní yóò moore. Títí dòní ṣé mo sì ń san oore náà, mi ò gbàgbé wọn. Bí ara ṣe tù mí tó, bí mo ṣe wà ń lu òyìnbó tó, mi ò gbàgbé. Ẹlòmíì tó bá rí nǹkan kékeré gbà ní ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run, ó ti gbàgbé ìránṣẹ́ Ọlọ́run náà, kò rántí ẹ̀ mọ́. Ó dìgbà tí ogun bá tún wọnú ayé ẹ̀ kó tó rántí pé mo ní ìránṣẹ́ Ọlọ́run. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa, ẹ̀mí òkùnkùn ni, ẹ̀mí òkùnkùn ló máa ń di àwọn ènìyàn létí bẹ́ẹ̀ láti mú wọn lọ, láti rí wọn mú wọnú ìgbèkùn òkùnkùn. Òun ló fà á, yóò sọ wòlíì tí Ọlọ́run ti ara ẹ̀ ṣe wọ́n lóore, yóò sọ di ọ̀tẹ̀ nítorí pé ẹ̀mí búburú ni. Ẹ já sọ fún Ọlọ́run pé aláṣẹ ọ̀run o, ẹ̀mí búburú wo ló ń gba ire dànù lọ́wọ́ mi? Ẹ̀mí búburú wo ló ń fi mí sínú ìgbèkùn? Olúwa Ọlọ́run àánú, ó yá ṣàánú fún mi. Gbogbo nǹkan ti gbà lọ́wọ́ mi, Olúwa dá padà fún mi. Ẹ̀mí mímọ́ dá padà fún mi. Ẹ wo ọ̀rọ̀ náà lọ́jọ́ náà, mọ́mì ní ọmọ mi ní dádì yóò moore, ọmọ dáadáa ni yóò moore. Wọ́n sọ bẹ́ẹ̀, ó sì ń rí bẹ́ẹ̀ dòní. Mo sì ń gbàdúrà pé Olúwa má bà mí jẹ́ lọ́dọ̀ ọ̀yá yìí, má jẹ́ kí n tẹ́ lọ́dọ̀ ọ̀yá yìí. Mi ò sì tẹ́ dòní. Kì í ṣe pé wọ́n ń gbórí béèrè owó lọ́wọ́ mi, kì í ṣe pé wọ́n ń sọ pé fún mi ní owó, kì í ṣe pé wọ́n ń sọ pé ra nǹkan fún mi, rárá o. Ṣùgbọ́n wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ náà lọ́wọ́ pé sọmọ yóò moore, mo sì ń moore náà. 18 years rèé tẹ́wọ̀n bá bí ọmọ 18 years ẹ̀ mọ bí ọmọ náà ṣe tó. Ṣùgbọ́n ẹlòmíì oore ìṣẹ́jú kan lórí lọ́dọ̀ wòlíì, ó ti gbàgbé wòlíì, ó ti sọ wòlíì náà dóhun àlòpatì. Òun lẹ́lòmíì ṣe ń gbàdúrà láàárọ̀, kì í sì í ṣòun náà. Ibi tí mo fẹ́ kẹ́ ẹ fura sí nínú ọ̀rọ̀ mi láàárọ̀ ni pé ẹ̀mí búburú tó ń gba ire lọ́wọ́ mi, ẹ̀mí búburú ló ń gba wòlíì tó ń sòtítọ́ fún ọ lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ òtítọ́ tí ń sọ yóò mọ korò létí rẹ̀, ohun tó ní kó o ṣe yóò mọ ní ọ lára láti ṣe. Ó yá sọ fún Ọlọ́run pé ẹ̀mí búburú yìí, Olúwa ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ fi wọ́n sínú ìdè. Aláṣẹ ọ̀run, ó yẹ ẹ fi wọ́n sínú ìdè. Aláṣẹ ọ̀run, ó yẹ ẹ fi wọ́n sínú ìdè. Ẹ̀mí ẹ wò Jósẹ́fù sì láàlá kan, ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀, wọ́n sì tún kórìíra rẹ̀ sí. Ẹ gbọ́ àlá tó lá ni àwọn aráalé rẹ̀ fi kórìíra rẹ̀. Ó yẹ sọ fún Ọlọ́run pé Olúwa, ẹ̀mí búburú ilé bàbá mi tó kórìíra mi, ẹ̀mí búburú ilé ìyá mi tó kórìíra mi, ẹ̀mí búburú ilé ọkọ mi, ẹ̀mí búburú ilé ìyàwó mi tó kórìíra mi. Aláṣẹ ọ̀run, ó yẹ fi wọ́n sínú ìdè lónìí. Ẹ̀yin aláṣẹ ọ̀run ni mo fẹ́ kó o bẹ̀ lọ́wọ́ ẹ̀ lónìí. Àwọn kan bẹ tí wọ́n pàṣẹ ọ̀run pé ó yá àkókò ti tó, ilẹ̀ ó yá mọ́.
àkókò ti tó ilẹ̀ ó yá ṣú, àkókò ti tó òjò ó yá rọ̀, àkókò ti tó òjò ó yá oòrùn ó yá ràn. Àwọn kan ni aláṣẹ ọ̀run. Ó yẹ sọ fún aláṣẹ ọ̀run pé Olúwa, gbogbo ẹ̀mí búburú lé bàbá mi ó yẹ wọnú ìdè lọ, ẹ̀mí búburú lé ìyá mi ó yẹ wọnú ìdè lọ, ẹ̀mí búburú tí ò jẹ́ kí títọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó dùn nínú ayé mi ó yẹ wọnú ìdè lọ. Ẹ jẹ́ á gbàdúrà pé Olúwa ẹ fi wọ́n sínú ìdè. Dábàá ẹsẹ̀ ìkẹfẹ́ àmọ́ ká Genesis chapter 37 verse 6, Genesis chapter 37 verse 6. Ó sì wí fún pé mo bẹ̀ yín ẹ gbọ́ àlá yìí. Ó tún bẹ̀ wọ́n pé ẹ̀yin ará ilé mi. Kí ló fà á tó fi ń bẹ̀ wọ́n? Ìwọ náà ti bẹ̀ àwọn ẹ̀mí búburú ilé bàbá rẹ pé ẹ wá gbọ́ ohun tí mo rí, ẹ wá gbọ́ ìran tí mo rí, ìran ọjọ́ ọ̀la wa bí ó ṣe dára, pé tó bá ti dáa fún mi Adérẹ̀mí ó ti dáa fún gbogbo yìí. Nǹkan báyìí lọ́lọ́run sọ fún mi, nǹkan báyìí ni mo rí lójú àlá. Ìwọ náà tún bẹ̀ wọ́n pé ẹ máa bọ̀, ẹ wá gbọ́ àlá tí mo láì. Ó rò pé inú wọn máa dùn sí ni. Ìwọ náà pariwo pé aláṣẹ ọ̀run, ta ni mo sọ̀rọ̀ gbésí ayé mi fún tí mo rò pé inú rẹ̀ ń dùn sí tó jẹ́ pé inú rẹ̀ ń bàjẹ́? Ẹ̀yin ẹ̀mí mímọ́ ó yẹ fi sínú ìdè, ẹ̀yin ẹ̀mí mímọ́ ẹ fi sínú ìdè. Ẹ jẹ́ àpàṣẹ, ọmọ aláṣẹ ni wá, ó ní kó fi àṣẹ sọ̀rọ̀. Ta ni mo ti bẹ̀ pé máa bọ̀ wá gbọ́ ìtàn rẹ̀ mi, wá gbọ́ plan ọjọ́ ọ̀la mi, bí mo ṣe fẹ́ rìn rè, bí mo ṣe fẹ́ rìn rè, tẹ̀sí jọ rẹ́rìn ẹ̀yìn rẹ tó sì gbẹ̀yìn tó lọ ń ṣiṣẹ́ ibi lórí ọ̀rọ̀ rẹ. Ó yá sọ fún Olúwa pé Olúwa ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè, ayérayé fi wọ́n sínú ìdè. Mọ̀mọ́ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ lè gbàdúrà lórí ọmọ yìí, ẹ bẹ́ẹ̀ bá ti ẹ̀rù nǹkan mi, ẹ wo oṣù 9 tẹ́ ẹ fi lóyún rẹ̀, ẹ wo ọjọ́ ìrora tẹ́ ẹ bí, ẹ gbàdúrà lórí ọmọ yìí pé Olúwa, ta lórí ọjọ́ ọ̀la ọmọ mi tó fi ọmọ mi sínú ìdè? Olúwa ó yẹ ṣèdájọ́ rẹ̀, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ṣèdájọ́ rẹ̀. Ìwọ ọmọ tó o bá lè gbàdúrà wọ ọjọ́ tó o ti lọ primary school, secondary school, tó o parí university, tó yẹ kó o mọ gbádùn tán tó ń jẹ́ kó o mọ jìyà. Ìwọ ọjọ́ orí rẹ tó o ti lọ́kọ, tó yẹ kó o ti lọ́kọ, kó o ti bímọ, kó o ti gbàgbé pé èèyàn ń bímọ, tó sì tún jẹ́ kó o mọ jìyà. Wọ́n fi ọlọ́kàn ìfọ̀kànbalẹ̀ tó o ní, wọ́n fẹ́ kó o settle down ni, wọ́n fẹ́ kó o lọ́kọ ni, wọ́n fẹ́ kó o níyàwó ni. Ó ní wọ́n ṣe fọkàn rẹ balẹ̀, wọ́n mọ̀ pé inú ìrònú ló máa wà. Tó bá ti ń wà nínú ìrònú, ò tiẹ̀ ní fẹ́ ronú àti lọ́kọ àbí àti bímọ. Sọ fún Ọlọ́run pé Olúwa, kí ẹ̀mí búburú lé bàbá mi kí lẹ gbà lọ́wọ́ mi tí mo fi ń jìyà. Ẹ̀mí búburú lé ìyá mi kí lẹ gbà lọ́wọ́ mi tí mo fi ń jìyà. Ẹ wò, tí ìbá ṣe pé Ọlọ́run kó Jósẹ́fù yọ, wọ́n gbà àlá rẹ̀ yìí lọ́wọ́ rẹ̀ tán, díẹ̀ ló kù. A fi sínú ìgbèkùn nítorí àlá rere rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run kò yọ. Wọ́n náà sọ fún Olúwa pé ẹ̀yin ẹ̀mí mímọ́ òde ọ̀run, ẹ̀yin ẹ kó mi yọ, ẹ kó mi yọ. Ẹ wo verse 7 rẹ̀, ó ní ṣáà wò, àwa ń yí ìtí ní oko. Pẹ̀lú bó ṣe ń bẹ̀ wọ́n tínú wọn òdò tó ń rọ̀ àlá ìpè ṣáà wò, àwa ń yí ìtí nínú oko. Sì wò, ìtí mi dìde ó dúró ṣánṣán. Sì wò, ìtí tiyín dìde dúró yíká, wọ́n sì ń tẹríba fún ìtí mi. Ìwọ náà wo, tí ìbáṣẹ̀ mi Ọlọ́run bá gbénú èèyàn, kí àbúrò èèyàn péyàn pé bọ̀dá mi, wọ́n lè mi ní mọ̀ bọ́ yín lọ́jọ́ ọ̀la, àǹtí mi wọ́n lè mi ní mọ̀ bọ́ yín lọ́jọ́ ọ̀la. Tí ẹ̀mí Ọlọ́run ò bá sí nínú bọ̀dá yẹn àti àǹtí yẹn, gbogbo bó ṣe ní dọjọ́ ọ̀la ni wọ́n mọ̀ rí. Òun lẹ ṣe ń rí ọmọ ológo tí wọ́n pa wọ́n dànù, wọ́n kàn fi àìsàn mú wọn, àìsàn ó sì borí wọn. Wọ́n kàn fi ẹlòmíì ó kàn jẹun yóò sì kò ní í jí mọ́. Ọmọ ológo ni ẹ rí ọmọ ológo tó mu gbó kiri lónìí, ọmọ ológo tó mu ọtí àmu sí gọ́tà, ọmọ ológo tí ò wálé wá sùn, ó pa àwọn òbí lẹ́kún nítorí kíni ọjọ́ ọ̀la rẹ̀ wọ́n ti rí ni. Wọ́n ti sọ ọjọ́ ọ̀la rẹ̀ lójú àwọn ẹnìkan pé ọmọ ìwọ́n lò ní ọmọ gbogbo òdílé ìgà. Ẹ wo èmi náà, kí ló fi mí sínú ogun tí mo mọ̀? Kí ni mo mọ̀ tí bàbá àti ìyá mi ti sọ lójú àwọn ènìyàn tí wọ́n pé orúkọ tá a sì sọ ọmọ yìí, Adérẹ̀mílẹ́kún là á sọ, Ọlánrewájú là á sọ, Bánkọ́lé là á sọ. Orúkọ yìí àwọn kan ó ti ro oríṣiríṣi mọ́ orúkọ tá a sọ yìí pé Adérẹ̀mílẹ́kún, dàmí sí pé yóò máa rẹ àwọn ènìyàn lẹ́kún. Ọlánrewájú, dàsí pé yóò máa ní ọlá rẹ̀ yóò máa rewájú. Bánkọ́lé, dàmí sí pé ẹni tí ò lówó lọ́wọ́ só lè báyàn kọ́lé. Ó ní orúkọ yẹn nítumọ̀. Bẹ́ẹ̀ náà ni ti Jósẹ́fù, pé ìtí yín sì ń tẹríba fún ìtí mi. Kì í ṣe ìtí ló ń sọ, dàmí sí pé ògo yín ń tẹríba fún ògo mi. Àwọn kan ti gbọ́ nínú ayé tiẹ̀ náà tí wọ́n ti gba ògo yìí lọ́wọ́ rẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé ẹ̀yin aláṣẹ ọ̀run o, ẹ̀mí búburú o ilé bàbá mi o, ìwọ ẹ̀mí búburú ilé ìyá mi o, ìwọ ẹ̀mí búburú ilé ọkọ mi o, ìwọ ẹ̀mí búburú ilé ìyàwó mi o, ìwọ ẹ̀mí búburú ibi iṣẹ́ mi o. Kí ló gbà lọ́wọ́ mi lónìí? Ẹ̀yin aláṣẹ ọ̀run yẹ dá padà. Ẹ̀mí búburú òde ọ̀run ó yá wọnú ìdè lọ. Ìwọ ẹ̀mí búburú
inú afẹ́fẹ́ ó yá wọnú ìdè lọ, ìwọ ẹ̀mí búburú inú omi ó yá wọnú ìdè lọ, ìwọ ẹ̀mí búburú inú igi ó yá wọnú ìdè lọ. Ọlọ́run ní àwọn tẹ́ ń bá jà yìí wọn kì í ṣe ẹran ara wọn, àwọn ẹ̀mí búburú ojú ọ̀run ni. Ó yá pariwo pé ìwọ ẹ̀mí búburú ojú ọ̀run, ìwọ ẹ̀mí búburú inú ilẹ̀, ìwọ ẹ̀mí búburú inú afẹ́fẹ́, ìwọ ẹ̀mí búburú inú oòrùn, ó yá tó ń ṣiṣẹ́ òdì lórí ayé mi, lórí ayé ọmọ mi, ó yẹ ẹ wọnú ìdè lọ, ó yẹ ẹ wọnú ìdè lọ, ó yẹ ẹ wọnú ìdè lọ, ó yẹ ẹ wọnú ìdè lọ. Ẹ wò verse 8 ẹ̀, àwọn arákùnrin rẹ̀ sì wí fún pé ìwọ ó wá jọba verse 8 là ń kà yìí o. Àwọn arákùnrin rẹ̀ sì wí fún pé ìwọ ó wá jọba lórí wa bí, tàbí ìwọ ó ṣe olórí wa ní tòótọ́. Wọ́n sì tún kórìíra rẹ̀ sí nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀. Ẹ gbọ́, nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ wo nìwọ náà ti sọ mọ̀mọ́? Ọmọ mi o, ọmọ ológo, mo lọ wo àkọsẹ̀jáyé ọmọ yìí. Ẹ̀yin tẹ́ wá, ẹ̀yin mọ̀mọ́ wa láyé àtijọ́, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ẹ tán bí ní ayé àtijọ́ tí ì ṣe ayé àwa ọmọ oníbọ́tà báyìí. Ẹ̀yin tẹ́ ẹ wò, kò sí tí wọ́n bí láyé àtijọ́ tí wọ́n lọ wo àkọsẹ̀jáyé rẹ̀ pé lágbájá, wọ́n ní ọmọ tí ó mọ̀ jáde lára rẹ̀ àwọn ọmọ ológo ni. Tí ó sì ti fà á wọnú ogun. Ẹ jẹ́ gbàdúrà pé Olúwa, kí ni ẹ̀mí búburú gbà lọ́wọ́ mi nílé bàbá àti ìyá mi? Ẹ̀yin ogun ọ̀run o, àkókò ti tó, ó yẹ gbà mí. Ẹ̀yin ogun ọ̀run o, àkókò ti tó, ó yẹ gbà mí. Ẹ̀yin ogun ọ̀run o, aláṣẹ ọ̀run o, àkókò ti tó, ó yẹ gbà mí. Ẹ jẹ́ gbàdúrà, ẹ̀yin mọ̀mọ́, ẹ jẹ́ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà yìí. Ẹ gbà gidigidi tọkàntọkàn yín, ẹ gbà tọkàntọkàn yín. Ẹ̀mí mímọ́ ògo tí ń bẹ lọ́wọ́ rẹ, ẹ̀mí mímọ́ Olúwa, gbogbo ẹ̀mí òkùnkùn tó gba ògo tí ń bẹ lọ́wọ́ mi, ẹ̀yin ogun ọ̀run, ẹ jẹ́ kí wọ́n crash dànù. Olúwa, ó yẹ ẹ jẹ́ kí wọ́n pa wọ́n rẹ́. Gbogbo ẹ̀mí òkùnkùn tó gba ògo lọ́wọ́ mi, lọ́wọ́ ọmọ mi, Olúwa ẹ gbà padà, ó yá kẹ́ ẹ pa wọ́n rẹ́. Ọ̀run ò gbọ́dọ̀ gba ògo yìí padà fún ọ lásán o. Lẹ́yìn tó bá gbà padà fún ọ, kó pa wọ́n rẹ́, torí tí ò bá pa wọ́n rẹ́, wọ́n tún máa wọ́ ọ̀nà àbùjá, wọ́n tún máa wọ́ ọ̀nà ìbùrú tí wọ́n lè gbà láti gba ògo yìí padà. Sọ fún Olúwa pé ẹ̀mí mímọ́ Ọlọ́run àṣẹ ọ̀run o, ògo tí ọ̀tá gbà lọ́wọ́ mi, ó yẹ ẹ dá padà fún mi lónìí. Ó yẹ ẹ pa wọ́n rẹ́, ó yẹ ẹ pa wọ́n rẹ́, ó yẹ ẹ pa wọ́n rẹ́, ó yẹ ẹ pa wọ́n rẹ́. Gbogbo ẹ̀mí tó ń ṣiṣẹ́ òdì lórí ògo mi, àbẹ́ẹ̀rí Joseph ni wọ́n ṣiṣẹ́ òdì lórí ògo rẹ̀. Tá bá wo verse 9, ó sì tún láàlá mìíràn, ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀. Ẹ tún gbọ́, ó tún láàlá mìíràn, ó tún rọ fún àwọn arákùnrin rẹ̀. Ó láàlá mìíràn, ó tún rọ fún àwọn arákùnrin rẹ̀. Ó wí pé ṣáà wò àwọn arákùnrin rẹ̀, ó wí pé ṣáà wò, mo tún láàlá kan sí o, sì wò ọ̀run àti òṣùpá àti ìràwọ̀ mọ́kànlá ń forí balẹ̀ fún mi. Ṣé ti gbọ́? Oòrùn àti òṣùpá àti ìràwọ̀ mọ́kànlá wọ́n ń forí balẹ̀ fún mi. Ó di àlá méjì, ṣó nìkan ni? Ohun wo ní fọ̀ sí wọ náà pé mọ̀mọ́ ṣé wọ nìkan ni? Ọmọ kìíní ìlú òyìnbó, ọmọ kejì ìlú òyìnbó, ọmọ kẹta ìlú òyìnbó. Ìwọ náà gbàdúrà pé Olúwa, ta ohun wo ló fọ̀ sí mi pé ṣé mi nìkan ni? Ohun wo ló bá ayé mi jagun? Ohun ṣé wọ nìkan ni wo ló ń bá ayé mi jagun? Ẹ̀yin ogun ọ̀run o, ó yẹ ẹ pa ohun náà rẹ sọ́dọ̀dì nínú ayé mi. Ẹ pe Jésù, ẹ pe àwọn aláṣẹ ọ̀run pé Olúwa, ohun wo ló ń sọ̀rọ̀ sínú ayé mi pé ṣé wọ nìkan ni rẹ̀ mí? Ṣé wọ nìkan ni lágbájá? Olúwa, ó yẹ ẹ sọ̀rọ̀ àṣẹ, ó yẹ ẹ sọ̀rọ̀ àṣẹ pé Olúwa, ó yá pa wọ́n rẹ́. Olúwa pa wọ́n rẹ́. Ohun wo ló fọ̀ sí ọ pé ìwọ nìkan ni? Róòsì, ṣé wọ nìkan ni? Olúwa, ṣé wọ nìkan ni? Ìwọ nìkan ni, ìwọ nìkan ni. Bẹ́ẹ̀kì, ó yẹ ẹ sọ fún Ọlọ́run pé Olúwa, ó yẹ ẹ pa wọ́n rẹ́. Gbogbo ohun tó fọ̀ sí mi pé ṣé mi nìkan ni? Láàárín àwọn, ìwọ nìkan wá ni. Olódùmarè, ó yẹ ẹ pa wọ́n rẹ́. Ẹ̀mí mímọ́ òde ọ̀run, ẹ pa wọ́n rẹ́. Ayérayé, ẹ pa wọ́n rẹ́. Ohun wo ló fọ̀ sí ọ pé ṣé wọ nìkan ni? Ẹ wo Joseph tó láàlá kejì, ó tún rọ fún wọn. Kò mọ̀ pé àwọn ìkà lòun rọ àlá fún, kò mọ̀ pé àwọn ìkà lòun rọ àlá fún, àwọn ìkà lòun rọ fún. Ó yẹ ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkọkànlá rẹ̀, ó ní àwọn arákùnrin rẹ̀ sì ń lara rẹ̀, ṣùgbọ́n bàbá rẹ̀ pa ọ̀rọ̀ náà mọ́.
àwọn arákùnrin rẹ̀ ti gbọ́, wọ́n ti gbọ́ àlá kìíní, wọ́n ti gbọ́ àlá kejì, wọ́n tún wá ń kórìíra rẹ̀, wọ́n tún wá ń kórìíra rẹ̀ sí, àwọn ń ṣe ìlara rẹ̀ sí. Ta ló ti gbọ́ ìran rẹ̀ ọmọ rẹ̀ mọ̀mọ́? Ìwọ ọmọ, ta ló ti gbọ́ ìran rẹ̀ tó wá ń kórìíra rẹ̀ sí? Aṣọ lásán ẹlòmíì ó wọ̀, wọ́n sì máa kórìíra rẹ̀ pé ṣó nìkan ni ẹ̀wọ̀n tó tún wọ̀. Ìwọ tó fẹ́ wọ sọ mo sọ fún yín, ó yá gbàdúrà. Ìwọ tó fẹ́ dán láwùjọ, o nídìí láti gbàdúrà. Gbàgbé nípa gbogbo rádaràda oògùn tí wọ́n ń kó fún ọ, oògùn tó ṣe tí ò rí, tí ò sí ìyípadà nínú ayé rẹ. Iṣẹ́ wòlíì burúkú tán ti ṣe fún ọ tí ò sí ìyípadà nínú ayé rẹ. O sì ké pe Jésù kákòókò tó kọjá bí Olúwa kí ni tó ṣẹlẹ̀ tí àwọn ènìyàn fi ń kórìíra mi? Olúwa, ara wo ni wọ́n rí nínú mi tí wọ́n fi ń kórìíra mi? Ògo wo ni wọ́n rí lára mi tí wọ́n fi ń kórìíra mi? Aláṣẹ ọ̀run, ó yẹ ẹ dìde ẹ gbè mí níjà, ẹ dìde ẹ gbè mí níjà. Ẹlòmíì ò lógún lé bàbá rẹ o, kò lógún lé ìyá rẹ o, ṣùgbọ́n ọjọ́ tó ti dásẹ̀ wọnú ilé ọkọ ló ti rógun. Ogun kí ni? Ogun adúrunmọ́, kì í ṣàjẹ́ o, ṣùgbọ́n gbogbo bí wọ́n lọ ni wọ́n rí pàjẹ́ ni, ó ní wọ́n rí pé ó wà nídìí ọ̀rọ̀ ọmọ wọn. Ẹ já gbàdúrà pé Olúwa aláṣẹ ọ̀run, àkókò ti tó. Ẹ̀mí mímọ́ aláṣẹ ọ̀run, Olúwa gbogbo agbára tó ní mi lára, ó yẹ ẹ máa crash dànù ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó yẹ ẹ máa parẹ́ dànù gbogbo agbára tó ní mi lára nínú ayé, gbogbo agbára tó ní ìdílé mi lára, gbogbo agbára tó ní ọkọ mi lára, gbogbo agbára tó ní aya mi lára, gbogbo agbára tó ní ọmọ mi lára, gbogbo agbára tó ní ìyàwó mi lára, gbogbo agbára tó ní iṣẹ́ mi lára, gbogbo agbára tó ní òwò mi lára. Ó yá lórúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run o, aláṣẹ ọ̀run o, ó yẹ ẹ máa pa wọ́n rẹ́, 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 ó yẹ ẹ máa pa wọ́n rẹ́. Tẹ́ bá wo Genesis 37 verse 18, ó ní nígbà tí wọ́n sì rí ní òkèèrè, wọn kò tilẹ̀ tí ì súnmọ́ etí ọ̀dọ̀ wọ́n sì di rìkíṣí sí láti pa. Ṣé ti gbọ́? Gbogbo ẹ̀yin tí ọmọ ń lọ ọmọ yín lọ́wọ́, àwọn kan ló di rìkíṣí yìí. Kì í ṣe àkókò ọmọ yìí, àkókò ẹ̀kọ́ àwọn kan náà di rìkíṣí mọ́. Ẹ jẹ́ á gbàdúrà. Ó ní nígbà tí wọ́n sì rí lókèèrè, kò tilẹ̀ tí ì súnmọ́ etí ọ̀dọ̀ wọ́n sì di rìkíṣí sí láti pa. Nítorí kí náà ṣe fẹ́ pa? Nítorí ọ̀la rẹ̀, nítorí àlá rere rẹ̀. Mọ̀mọ́ ẹ gbàdúrà, ẹ má jẹ́ kí wọ́n pa ọmọ yìí mọ́ yín lọ́wọ́, ẹ má jẹ́ wọ́n máa gba ọmọ mọ́ yín lọ́wọ́ nítorí àlá rere wọn. Ó pàdúrà lórúkọ Jésù aláṣẹ ọ̀run, gbogbo àwọn ọmọ mi tó kù, Olúwa mo dáàbò bò wọ́n, ẹ̀jẹ̀ Jésù mo fi dáàbò bò yín. Olúwa agbára tó dáàbò bò Jósẹ́fù, tó mú Jósẹ́fù jáde kúrò lọ́wọ́ ìgbèkùn ìdílé, Olúwa mú ọmọ mi jáde kúrò lọ́wọ́ ìgbèkùn ìdílé, mú ìdílé mi, mú àgọ́ mi jáde kúrò lọ́wọ́ ìgbèkùn ìdílé, mú àyànmọ́ mi jáde kúrò lọ́wọ́ ìgbèkùn ìdílé. Ẹ jẹ́ á gbàdúrà. Agbára kan ló mú Jósẹ́fù jáde kúrò nínú ìgbèkùn ìdílé. Àbẹ́ mọ̀ pé inú ìgbèkùn ìdílé náà ló wà ní, wọ́n pètèpèrò láti pa. Wọ́n sì wí fún ara wọn pé wò ó, alálàá ní ń bọ̀. Wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Mọ̀gbà tó ti sọ fún ọ náà pé ìyá Jésù ń bọ̀, ìyá wòlíì ń bọ̀, ìyá aládùúrà ń bọ̀. Ó gbàdúrà pé Olúwa, wọ́n di rìkíṣí sí ọ láti pa ọ́. Nítorí kíni? Nítorí ìran rere rẹ, nítorí àlá rere rẹ. Gbàdúrà pé Olúwa, gbogbo ẹ̀dá tó di rìkíṣí sí mi láti pa mí, gbogbo ẹ̀dá tó di rìkíṣí sí ọmọ mi láti pa ọmọ mi, nítorí ọjọ́ ọ̀la àti àlá rere rẹ̀, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ jẹ́ ó crash dànù. Ẹ̀mí mímọ́ ó yá kó crash dànù. Ayérayé ó yẹ ẹ jẹ́ kó crash dànù. Gbogbo ẹ̀mí tó di rìkíṣí sí mi níbi iṣẹ́ mi, lórúkọ Jésù ẹ pa wọ́n rẹ́. Ẹ̀yin ogun ọ̀run 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 ẹ pa wọ́n rẹ́. Gbogbo ẹ̀mí tó di rìkíṣí sí mi nítorí iṣẹ́ ìránṣẹ́ mi, ẹ̀yin ogun ọ̀run ẹ pa wọ́n rẹ́. Ẹ̀yin ogun ọ̀run ẹ pa wọ́n rẹ́. Ẹ̀yin ogun ọ̀run ẹ pa wọ́n rẹ́. Ẹ jẹ́ á gbàdúrà yìí, ẹ gbàdúrà yìí tọkàntọkàn yìí. Ẹ wò wọ́n ní alálàá ní ń bọ̀, kò tí ì súnmọ́ wọn o. Àlá náà ẹ wò, àlá náà ò tí ì mọ wá sí ìmúṣẹ, àlá ò tí ì bẹ̀rẹ̀, kò tí ì rí àlá tó lá ò tí ì wá sí ìmúṣẹ. Ẹ wo ogun tí wọ́n ti ń gbé tì í. Ìwọ náà wò, ọjọ́ ọ̀la yìí ò tí ì dé. Wo ogun tó ti ń jà, wo ìjà tó ti ń jà, wo ẹkún tó ti ń sun. Àlá ò tí ì dé o, àlá tó lá ò tí ì dé o. Ọpọlọ tọ́lọ́run fún ọ ò tí ì fi bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ẹ wo èmi, ogun tí mo ti ń là kọjá nítorí pé mo gba Jésù Kristi olùgbàlà. Iṣẹ́ tí mi ò tí ì bẹ̀rẹ̀, èmi ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́.
mi ì tí ì bẹ̀rẹ̀, mo sì tún tẹnu mọ́ pé mi ò tí ì bẹ̀rẹ̀, èmi ni mo mọ tí Ọlọ́run ń bá mi sọ, tí ó sì ń rán àwọn wòlíì tòótọ́ pé wò ó tí ì bẹ̀rẹ̀ o, ò tí ì fà ọ́ jáde o kúrò nínú àwọn nǹkan kan. Èmi gan fúnra mi mọ̀ pé mi ò tí ì bẹ̀rẹ̀, ṣùgbọ́n wọ́n ti ń bínú ògo, wọ́n ti ń bínú iṣẹ́ yìí. Ó yá sọ fún Olúwa pé Olúwa, bẹ́ẹ̀ náà ni Joseph ṣe láàlá, àlá tí ò tí ì wá sí ìmúṣẹ, àlá tí ò tí ì bẹ̀rẹ̀, tí wọ́n ti ń kórìíra rẹ̀, tí wọ́n ti ń sọ pé alálàá ní ń bọ̀, ẹja mú ká pa á, ẹja pa ọmọ yìí tó ti ẹmọ yìí, ọ̀rọ̀ ẹnu ọmọ rẹ ni wọ́n gbọ́, ọmọ yìí ṣe sharp tó báyìí, ọmọ yìí ṣe smart tó báyìí, nǹkan tó fẹ́ jáde nínú ayé ọmọ yìí ò tí ì jáde o, wọ́n sì ti gbógun tì í nítorí kíni kí nǹkan yìí má bàa jáde ni. Ó yẹ gbàdúrà pé Olúwa aláṣẹ ọ̀run o, gbogbo ẹni tó ní ìran rere ọmọ mi ò ní ṣẹ, gbogbo ẹni tó ní ògo rere ọmọ mi ò ní wúlò. Ó yẹ ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ pa wọ́n rẹ́, 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 ẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ nílé bàbá mi, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ nílé ìyá mi, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ nílé ọkọ mi, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ nílé ìyàwó mi, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ níbi iṣẹ́ mi, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ nílùú òyìnbó tí mo wà ní Nàìjíríà ni, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ ní Kútọ́nì ní Dubai ni, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ ní Togo ni, ní Kuwait ni, ní London ni, l'Amẹ́ríkà ni, ní Canada ni, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́. Gbogbo ẹnikẹ́ni tó ní ìrere mi ò ní ṣẹ, tí wọ́n dìde rìkíṣí lórí ọ̀rọ̀ mi, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ ní orúkọ Jésù, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ lórúkọ Jésù. Ó yẹ jẹ́ kí wọ́n rí ìbínú rẹ̀, jẹ́ kí wọ́n rí ìbínú rẹ̀, jẹ́ kí wọ́n rí ìbínú rẹ̀, jẹ́ kí wọ́n rí ìbínú rẹ̀. Ó ní ó gbógun ti àwọn tó ń gbógun ti wá, ó fi ìjà fún àwọn tó ń bá wa jà, olóde àsọ̀wọ́ àpáta, ó kọlù wá. Olúwa ó yẹ pa wọ́n rẹ́, Olúwa ó yẹ pa wọ́n rẹ́. Olódìde fún ìgbàlà wa, ó yá àkókò ti tó. Olúwa dìde fún ìgbàlà mi, dìde fún ìgbàlà mi, dìde fún ìgbàlà mi. Ẹ já wo verse 20 ẹ̀, ó ní nísinsìnyí ẹ wá, ẹ jẹ́ kí a pa, kí a sì wọ sọnù sínú ọ̀kan nínú ihò wọ̀nyí. Àwa ó sì wí pé ẹranko búburú ló pa á jẹ, àwa ó sì máa wò ó bí àlá rẹ̀ yóò ti rí. Gbàdúrà mọ̀mọ́ pé Olúwa, ẹni tán ti sin sínú kòtò, bó ló ṣe fẹ́ rí àlá lò? Ẹni tí wọ́n ti bò mọ́nú lẹ̀, bó ló ṣe fẹ́ rí àlá lò? Ẹni tá a ti kọ́ ó dìgbò ṣe adágbére fáyé, àlá náà ti pin síbẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ẹ̀dá tó ní kàlà ọmọ mi ó pin sínú kòtò, gbogbo ẹ̀dá tó ní kí àlá ọkọ mi ó pin sínú kòtò, gbogbo ẹ̀dá tó ní kí àlá aya mi ó pin sínú kòtò, gbogbo ẹ̀yin àdá tó ní kí àlá ìran rere mi ó pin sínú kòtò, pé ẹranko búburú ló pa jẹ. Olúwa jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí parẹ́ láti òní lọ, jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí parẹ́ láti òní lọ, jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí parẹ́ láti òní lọ, jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí parẹ́ láti òní lọ, jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí parẹ́ láti òní lọ, jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí parẹ́ láti òní lọ. Ẹ gbọ́ ìtumọ̀ tí wọ́n sọ ni, wọ́n ní nísinsìnyí ẹ wá, ẹ jẹ́ kí a pa á, ká sì wọ sínú ọ̀kan nínú ihò wọ̀nyí. Àwa ó sì wí pé ẹranko búburú ló pa jẹ, àwa ó sì máa wá wo bí àlá rẹ̀ yóò ti ṣẹ. Ẹ gbọ́, àwọn kan wò ó pé nígbà tó bá ti dòkú, á wo bí àlá yìí ó ṣe ṣẹ. Nígbà tí ọmọ yìí bá dòkú, á wo bí ìran rere ó ṣe ṣẹ. Nígbà tí ọmọ yìí ò bá wúlò, tó bá mú gbó kiri, tó bá ń ṣaṣẹ́wó kiri, á wo bí àlá rere ó ṣe ṣẹ. Nígbà tí ò bá lọ́kọ, á wo bí àlá rere ó ṣe ṣẹ. Nígbà tí ò bá láya, á wo bí àlá rere ó ṣe ṣẹ. Ó yá gbàdúrà, ìwọ tó lè gbàdúrà pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó ní á wo bí àlá rere mi ó ṣe ṣẹ, gbogbo ẹnikẹ́ni tó ní á wo bí àlá rere ọmọ mi ó ṣe ṣẹ, ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ fi sínú ìdè, ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ fi sínú ìdè. Ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ nídìílé bàbá mi, ẹ pa wọ́n rẹ́ nídìílé ìyá mi, ẹ pa wọ́n rẹ́ nídìílé ìyàwó mi, ẹ pa wọ́n rẹ́ nídìílé ọkọ mi, ẹ pa wọ́n rẹ́ níbi iṣẹ́ mi, ẹ pa wọ́n rẹ́ lórúkọ Jésù aláṣẹ ọ̀rọ̀. Ó yẹ máa pa wọ́n rẹ́, ó yẹ máa pa wọ́n rẹ́, ó yẹ máa pa wọ́n rẹ́, ó yẹ máa pa wọ́n rẹ́. Gbogbo ìwọ tó gbàdúrà yìí, gbogbo ẹnikẹ́ni tó ní á wo bí àlá rere rẹ̀ ó ṣiṣẹ́, á wo bí ìran rere ó ṣiṣẹ́, á wo bí ìlérí Ọlọ́run ó ṣiṣẹ́ nínú ayé rẹ̀, ọ̀run bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ ní orúkọ Jésù. Ọ̀run bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́. Ìwọ mọ̀mọ́, ẹni tó ní á wò bí àlá rere ọmọ rẹ̀ ó ṣiṣẹ́, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, ọ̀run bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́. Gbogbo ẹni tó ní á wò bí ìran rere ọmọ rẹ̀ ó ṣiṣẹ́ lójú rẹ̀, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọ̀run pa wọ́n rẹ́ lónìí. Gbogbo ẹnikẹ́ni tó gbomijé lójú rẹ̀, lórúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ ní ẹyọ kọ̀ọ̀kan. Idẹ̀ mímọ́ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Gbogbo ẹnikẹ́ni tó gbomijé lójú rẹ̀ lórí ọmọ, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọ̀run bẹ̀rẹ̀ sí mú wọn lọ lẹ́yọ
kọ̀ọ̀kan ọ̀run bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣẹ̀sín lórúkọ Jésù olùgbàlà. Gbogbo ẹni tó gbomijé lójú rẹ lórúkọ Jésù, mo tún sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, mo dúró sórí ilẹ̀, mo dìrọ̀ má àgbélébùú, mo rí ahọ́n mi bọnú bọ́ ẹ̀jẹ̀ Jésù, mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde. Gbogbo ẹnikẹ́ni tó gbomijé lójú rẹ, gbogbo ẹnikẹ́ni tó fi ògo rẹ ráre, gbogbo ẹnikẹ́ni tó fi àlá rere rẹ láre lórúkọ Jésù, ọ̀run bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ ní ẹyọ kọ̀ọ̀kan, ọ̀run bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́. Gbogbo ibikíbi tí wọ́n ti jẹ ẹran ọmọ yìí, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lórúkọ Jésù, ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí wọlé àìsàn lórúkọ Jésù, kí wọ́n bẹ̀rẹ̀ sí wọlé àìsàn, idẹ̀ bí wọ́n kó bẹ̀rẹ̀ sí kọlù wọn. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, àní olópè mi, ó sì pè mí, oníwọ ló pè mí, onímì kọ́ ni mo pera mi, olóòótọ́ àkókò ló wá mi rí. Tó bá yẹ pé lóòótọ́ àkókò ló wá mi rí, gbogbo ẹnikẹ́ni tó jẹ ẹran ọmọ yìí, gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú ọmọ yìí, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, mo sọ gẹ́gẹ́ bí kọ ìríjú Elédùmarè lórúkọ Jésù, kí wọ́n bẹ̀rẹ̀ sí wọlé àìsàn lórúkọ Jésù, kí wọ́n bẹ̀rẹ̀ sí wọlé àìsàn, idẹ̀ mímọ́ kó bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́. Àwọn aláṣẹ ọ̀run kó máa mú wọn lọ ní ẹyọ kọ̀ọ̀kan, àti àkókò bá tó aláṣẹ ọ̀run máa mú òkùnkùn kúrò nílẹ̀ lórúkọ Jésù. Ọ̀run àkókò ti tó báyìí, gbogbo ẹ̀mí òkùnkùn tó ń yọ ọ́ lẹ́nu, aláṣẹ ọ̀run mú wọn kúrò nílẹ̀. Gbogbo ẹ̀mí òkùnkùn tó ń yọ ìdílé rẹ lẹ́nu, aláṣẹ ọ̀run mú wọn kúrò nílẹ̀. Gbogbo ẹ̀mí òkùnkùn tó ń yọ ìdílé rẹ lẹ́nu, aláṣẹ ọ̀run mú wọn kúrò nílẹ̀. Tí àkókò bá tó aláṣẹ ọ̀run máa ń pàṣẹ ìmọ́lẹ̀. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lórí ògo rẹ, lórí àlá rere rẹ, ọ̀run bẹ̀rẹ̀ sí tàn mọ́lẹ̀ sí, 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 ọ̀run bẹ̀rẹ̀ sí tàn mọ́lẹ̀ sí ní orúkọ Jésù olùgbàlà. Ọ̀run bẹ̀rẹ̀ sí tàn mọ́lẹ̀ sí, ọ̀run bẹ̀rẹ̀ sí tàn mọ́lẹ̀ sí ní orúkọ Jésù olùgbàlà. Ọ̀run bẹ̀rẹ̀ sí tàn mọ́lẹ̀ sí, ọ̀run bẹ̀rẹ̀ sí tàn mọ́lẹ̀ sí, ọ̀run bẹ̀rẹ̀ sí tàn mọ́lẹ̀ sí, aláṣẹ ọ̀run bẹ̀rẹ̀ sí tàn mọ́lẹ̀ sínú ìdílé rẹ, sínú ìgbéyàwó rẹ, sínú ayé ọmọ rẹ, sínú ayé rẹ lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gò. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Ephesians chapter 6. Ephesians chapter 6. Láàárọ̀ yìí mo fẹ́ kí gbogbo wa gbàdúrà, mi ò fẹ́ kẹ́ ẹ rẹ̀wẹ̀sì. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Ephesians chapter 6. Ephesians chapter 6 verse 10, verse 10 to 12. Ephesians chapter 6 verse 10 to 12. Ó ní àkótán, ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa. Ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. O gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ alágbára nínú Olúwa kó tó lè bá wọn jagun. Gbogbo nǹkan ayé yìí mo ti sọ láìmọye ìgbà, ẹ jẹ́ apátì, ẹ jẹ́ kúrò nínú ayé, ẹ jẹ́ kúrò nínú ayé. Ayé ti kúrò ní pé ẹ jẹ́ ìfọwọ́ kan ṣe kí ìfọwọ́ kan gbà kí ìfọwọ́ kan fílẹ̀. Ayé ti kúrò bẹ́ẹ̀, ẹ jẹ́ wà nínú Olúwa, ẹ jẹ́ súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ alágbára nínú Olúwa. Kò sí bó ṣe fẹ́ jẹ́ alágbára nínú Olúwa ju pé kó o lè gbàdúrà, kó o lè gbààwẹ̀, kó o lè ké pe Ọlọ́run ní gbogbo ìgbà tó bá rẹ̀ ọ́, ní gbogbo ìgbà tí oorun bá ń dùn mọ́, nígbà yìí gangan ló yẹ kó o dìde kó o súnmọ́ Ọlọ́run. Nígbà náà ló tó jẹ́ alágbára nínú Olúwa. Ẹ ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọjú ìjà sí àrékérekè èṣù. Ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kó o lè kọjú ìjà sí àrékérekè èṣù. Ṣé ẹ ti gbọ́? Àrékérekè èṣù ó ní Ọlọ́run ní kó gbé ìhámọ́ra wọ̀, nítorí pé àwọn àrékérekè èṣù, àwọn wo ni àrékérekè èṣù tí ọba àwọn ọba sọ fún wa? Èmèrè ti bá ọ daṣẹ́ pọ̀, ó ti bọ́ ọmọ rẹ daṣẹ́ pọ̀. Èmèrè ti gbénú ilé rẹ, èmèrè wà nínú ilé ọkọ rẹ, èmèrè wà nínú ilé ìyàwó rẹ, èmèrè wà níbi iṣẹ́ rẹ, èmèrè wà níbi tó ti ń tajà. Ó ní o gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí o lè kọjú ìjà sí àrékérekè èṣù. Àwọn wo ni èṣù ń lò gangan bí alárékérekè? Ta lẹ rò pé èṣù ń lò bí alárékérekè? Ta lẹ rò pé èṣù ń lò? Àwọn oṣó àti àjẹ́, àwọn èmèrè, àwọn abara méjì ènìyàn, àwọn ìka ènìyàn, àwọn ni alárékérekè tí èṣù ń lò. Àwọn ni wọ́n máa tàn, bọ́n ṣe ń tàn, àwọn náà wọ́n máa fà ọ́ sínú ìgbèkùn. Ó yẹ sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo alárékérekè nínú ayé mi, gbogbo alárékérekè tí ò fẹ́ kí n mọ Ọlọ́run, tí ò fẹ́ kí ọwọ́ Ọlọ́run ó hàn nínú ayé mi, gbogbo ẹ̀mí alárékérekè tí ò fẹ́ kí ọwọ́ Ọlọ́run ó hàn nínú ayé ọmọ mi, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́. Aláṣẹ ọ̀run, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́. Ó yẹ sọ́dàdúrà, ẹ pe Jésù ní ìgbà mẹ́ta, ẹ pe aláṣẹ ọ̀run, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́, ó yẹ bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Aláṣẹ ọ̀run, gbogbo ẹ̀mí alárékérekè tó ní ìran rẹ̀ ò ní ṣẹ, tó ní àlá rere ò ní ṣẹ, tó ń dí ògo mi lọ́wọ́, tó ń dí ayé mi lọ́wọ́, tó ń dí ire ayọ̀ mi lọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀run, ẹ̀mí mímọ́ o, ẹ má ṣàánú wọn mọ́ láti òní lọ, ẹ má ṣàánú wọn mọ́ láti òní lọ, ẹ má ṣàánú wọn mọ́ láti òní lọ, ẹ má
ṣàánú wọn mọ́ láti òní lọ, ẹ má ṣàánú wọn mọ́. Tí a bá wo ẹsẹ̀ ìkejìlá ẹ̀, ó ní nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jàjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí. Olúwa, bó ni ẹni tó wà nínú òkùnkùn ṣe fẹ́ aláwọ̀ ìwọ tó wà nínú ìmọ́lẹ̀ kó rí ìmọ́lẹ̀ lò? Kò ní fẹ́ kó rí ìmọ́lẹ̀ lò. Ó ní mo ṣe sọ fún ẹ̀yin mọ̀mọ́ pé ẹ gbàdúrà ní àkókò yìí fún àwọn ọmọ yìí. Ẹni tó wà nínú òkùnkùn ò fẹ́ kí ìmọ́lẹ̀ ó ṣiṣẹ́ nínú ayé rẹ̀, ó fẹ́ kẹ́ ẹ jọ wà nínú òkùnkùn ni. Irú wọn ló mọ̀ gbọ́ àwọn pásítọ̀ yẹn they are 419, àwọn wòlíì yẹn they are 419, àwọn ẹlẹ́mìí òkùnkùn wọ́n fẹ́ kí wọ́n náà wà nínú òkùnkùn pẹ̀lú wọn, wọ́n fẹ́ kó jọba nínú òkùnkùn pẹ̀lú wọn. Òun ni wọ́n ṣe ń confuse rẹ pé tí o rá àwọn pásítọ̀ yẹn, àwọn sàkámàjẹ wòlíì, wọ́n náà gbogbo ala lójú. Tó o bá rí ìránṣẹ́ Ọlọ́run tòtítọ́, ó mọ̀ fúnra rẹ̀. Àfi tí ẹ̀mí èṣù bá ń gbénu tiẹ̀ náà ló kù ló mọ̀ rí ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ bíi pé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ní òtítọ́ tí ń jáde lẹ́nu rẹ̀ ó mọ̀ ní ọ lára, nítorí pé ìwọ náà sì wà nínú òkùnkùn ni. Ṣùgbọ́n tó bá rí ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ó mọ̀ pé tí ń jáde lẹ́nu eléyìí òtítọ́ ni, ntí eléyìí ń bá mi sọ òtítọ́ ni, ntí eléyìí ń gbà ní àdúrà òtítọ́ ni. Torí kò ní í sọ ọ̀rọ̀ Ọlọ́run kan láì lo ẹsẹ̀ Bíbélì pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ bá rí ìránṣẹ́ Ọlọ́run míì tó wàásù ibi tó dùn nínú Bíbélì, ibi tó dùn, ibi tí ó mú ìdámẹ́wàá jáde, ibi tí ó mú ọ́fùrìn jáde, ibi tí ó ti ráàyè ta omi, ibi tí ó ti ráàyè ta anointing oil, ẹ fura yín pé eléyìí ṣe ìránṣẹ́ Ọlọ́run ni. Fúnra yín lẹ mọ̀ pé eléyìí ṣé Ọlọ́run pé lóòótọ́, ṣé ó pera rẹ̀ nítorí owó ni àbó pera rẹ̀ nítorí àtijẹ àbí àtimu? Ẹ sọ fún Olúwa pé Olúwa, ẹlẹ́mìí òkùnkùn wo ló fẹ́ kémi náà ó wà nínú ìgbèkùn òkùnkùn? Ayérayé o, ẹlẹ́mìí òkùnkùn wo ló fẹ́ kí ọmọ mi ó wà nínú ìgbèkùn òkùnkùn? Olúwa tí ó fẹ́ paná àdúrà mọ́ mi lára. Torí Ọlọ́run sọ ó ní nítorí kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara lẹ̀ ń bá jà o, àwọn tẹ́ ń bá jàjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run, àwọn lẹ̀ ń bá jàjàkadì nínú ayé yìí o. Ẹ wá wò, ẹ̀mí tó lágbára tó lè máa fò lójú ọ̀run, níbo ni wọn ò lè fòdé? Tí ìwọ wá sọ pé o fẹ́ máa jẹ̀bà láàárọ̀, o máa jẹ ráìsì lọ́sàn-án, o máa jẹ àmàlà lálẹ́, o sì fẹ́ bá wọn jà, o sùn Monday, Friday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, oorun ló fi sùn. Di Saturday, o lọ party, o tún bẹ̀rẹ̀ láti Sunday, oorun Monday, oorun Tuesday, oorun Wednesday, oorun Thursday, oorun Friday, oorun. O sì ló fẹ́ bá wọn jàjàkadì. Bó ló ṣe fẹ́ gbàgbára tó fẹ́ fi jàjàkadì? Ìwọ ti gbàgbé táwọn fi dájọ́ nínú ìjọba òkùnkùn ni. Wọ́n fọ ọmọ dájọ́, wọ́n fọkọ dájọ́, wọ́n fi ayé wọn dájọ́, wọ́n fi ìjọba ọ̀run wọn dájọ́. Ìwọ wá rò pé wọ́n ṣe tẹ́tẹ́rẹ́. Ìrora ò ní jẹ́ kó wọ́n lè ṣe tẹ́tẹ́rẹ́. Ìrora pé ọmọ mi mo ti fi dájọ́ nítorí mo fẹ́ ṣèkà. Ta ni mo fẹ́ ṣe níkà? Ta ni ò sí ẹ̀mí Ọlọ́run nínú ẹ̀ tí mo fẹ́ ṣe níkà? Ó wá tù tẹ́tẹ́rẹ́ Monday to Friday ó fi sùn ni. Ó yá gbàdúrà pé Olúwa Olódùmarè Olówó ti sọ pé àwọn aláṣẹ bíi òkùnkùn ayé yìí là ń bájà, àwọn ẹ̀mí búburú ojú ọ̀run. Ó yẹ gbàdúrà pé Olúwa, ẹ̀mí búburú wo ló wà lójú ọ̀run tó ní ègò mi lára? Ẹ̀mí búburú wo ló wà lójú ọ̀run tó ní ayé mi lára? Ẹ̀mí búburú wo ló wà lójú ọ̀run tó ń di ire ayọ̀ mi lọ́wọ́? Ẹ̀mí mímọ́ aláṣẹ ọ̀run, ó yẹ mọ́ ṣàánú wọn mọ́ láti òní lọ. Ó yẹ mọ́ re ìyẹ́ wọn, ẹ jẹ́ kí ìyẹ́ apá wọn mọ́ rẹ̀. Ó yẹ jẹ́ kí wọ́n mọ́ fò, wọ́n mọ́ forí sọgi ní orúkọ Jésù. Ó yá iná Ọlọ́run o, ó yá kí wọ́n mọ́ fò kán mọ́ forí sọgi, ó yá kí wọ́n mọ́ fò kán mọ́ forí sọgi, ó yá kí wọ́n mọ́ fò kán mọ́ forí sọgi, ó yá kí wọ́n mọ́ fò kán mọ́ forí sọgi, ó yá kí wọ́n mọ́ fò kán mọ́ forí sọgi, ó yá kí wọ́n mọ́ fò kán mọ́ forí sọgi. Gbogbo ẹ̀mí búburú ojú ọ̀run tó ń pe ìṣẹ̀dá mi níbi, tó ń pe ìṣẹ̀dá ọmọ rẹ níbi, tó ń pe ìṣẹ̀dá ọkọ rẹ níbi, tó ń pe ìṣẹ̀dá ìyàwó rẹ níbi, láti òní lọ lórúkọ Jésù kí wọ́n máa bẹ̀rẹ̀ sí fò, kí wọ́n máa forí sọgi. Ó yá kí wọ́n máa rí kúhe lẹ́yọ kọ̀ọ̀kan, ó yá kí wọ́n máa rí kúhe, ó yá kí wọ́n máa rí kúhe nínú ìjọba òkùnkùn wọn lórúkọ Jésù Kristi olùgbàlà. Mo pàṣẹ ikú ọ̀wọ̀wọ̀ nínú ìjọba òkùnkùn wọn, mo pàṣẹ ikú ọ̀wọ̀wọ̀ nínú ìjọba òkùnkùn wọn, mo pàṣẹ ikú ọ̀wọ̀wọ̀ ní orúkọ Jésù. Ó yẹ jájọ gbàdúrà yìí. Ẹ̀mí mọ́ Ọlọ́run ló ní ká gbà á. Ẹ rí i pé ẹ̀mí mọ́ Ọlọ́run ló ní ká gbà pé Olúwa aláṣẹ ọ̀run o, àwọn ìjọba òkùnkùn, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí tó ń fò lójú ọ̀run nínú ìjọba òkùnkùn wọn, Olúwa jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí rí kú ọ̀wọ̀wọ̀. Ó gbàdúrà yìí, mọ́ ṣàánú, èmi yìí ṣàánú ẹni tí n bá ti wàásù fún tí ò bá yí padà kúrò nínú ẹ̀mí òkùnkùn tó bá kú kú ọ̀wọ̀wọ̀ ó kù dànù fára ẹ̀. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, gbogbo ìjọba òkùnkùn tó ń fò lójú ọ̀run, gbogbo àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí tó ní ayé mi lára, tó ń di ire ayọ̀ mi lọ́wọ́, tó ní ire ayọ̀ mi ò ní ṣe, ẹ̀mí mọ́ ṣàánú wọn mọ́. Ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí kú kú ọ̀wọ̀wọ̀. Nílé bàbá àti ìyá mi ni wọ́n wà ní, ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí kú kú ọ̀wọ̀wọ̀.
nílé ọkọ mi ni wọ́n wà, nílé ìyàwó mi ni wọ́n wà, ó yẹ kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ̀. Gbogbo ẹ̀mí òkùnkùn tó ń dí ire ayọ̀ ọmọ mi lọ́wọ́, gbogbo ẹ̀mí òkùnkùn tó ń dí ire ayọ̀ mi lọ́wọ́, ó yẹ bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ̀, ó yẹ bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ̀, ó yẹ bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ̀, ó yẹ bẹ̀rẹ̀ sí kúkú ẹ̀mọ́ tán pè ní kú ọ̀wọ̀wọ̀ ni wọ́n mọ kú pípípípípí bí ẹyẹ, wọ́n mọ kú tẹ̀léra wọn, wọ́n mọ kú tẹ̀léra wọn. Gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó ń dí ire ayọ̀ rẹ lọ́wọ́, gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó ń dí àṣeyọrí rẹ lọ́wọ́, ó yẹ mọ pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó yẹ mọ kúkú ọ̀wọ̀wọ̀, ó yẹ mọ kúkú ọ̀wọ̀wọ̀, ó yẹ mọ kúkú ọ̀wọ̀wọ̀, ó yẹ mọ kúkú ọ̀wọ̀wọ̀ lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nígbà tí mo sọ kọjá, mo ní mọ́mì bàbá yìí wọlé, mi ò mọ bàbá yìí, mi ò rí rí. Bàbá yìí wọlé ó sì jókòó, ó sì wo èmi àti mọ́mì bá ṣe ń gbàdúrà. Ó ní mọ́mì ta lọmọ yìí, wọ́n lọmọ mi ni. Wọ́n ní ṣé yóò mọ̀ọ́re, mọ́mì ní yóò mọ̀ọ́re, wọ́n lọmọ dáadáa ni. Wọ́n lòun kọ́ lẹ̀ ń gbàdúrà fún. Wọ́n ní gbogbo ẹni tó wà ń di ọ̀rọ̀ rẹ̀ yóò fi àkọ́bí ẹ̀rọ, tí ò bá jáwọ́ náà ó lọ fún rẹ̀. Àṣẹ wòlíì sì jáde, ó sì fi àkọ́bí ẹ̀rọ, ó fi òun náà tó fi ẹ̀mí ara ẹ̀rọ ikú ọ̀wọ̀wọ̀. Ó yá gbàdúrà pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó ń dí ire ayọ̀ mi lọ́wọ́, gbogbo ẹnikẹ́ni tó ń dí ire ayọ̀ ọmọ mi lọ́wọ́, Olúwa má ṣàánú wọn mọ́, olóògbógun tiwọ́, ó yá gbógun tiwọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ̀. Ó yẹ gbàdúrà, ẹ pé Jésù ní ìgbà mẹ́ta, ẹ pé ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run ní ìgbà mẹ́ta. Ó yá kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ̀ nílé bàbá àti ìyá mi. Èmi ò kí ẹ, èyí tó bá yẹ kí n pe Tọ́pẹ́ Àlàbí níbi òkú ẹ̀ máa kúkú pé, èyí tó yẹ kí n pa màálù níbi òkú ẹ̀ máa pa. Èyí tí òun àtọlọ́run ló kù kọ́lọ́run ó ṣèdájọ́. Ohun tó bá mú tó fi sọ pé òun ò fẹ́ kí n rógolò lójú ayé òun, màá sì lò lẹ́yìn rẹ̀. ní tó bá lọ́mọ mi ò ní rògbòlò lójú ayé òun, ọmọ mi ó sì lọ lẹ́yìn rẹ̀. Ìwọ náà gbàdúrà yìí pé Olúwa, gbogbo ẹni tó ní mi ò ní rògbòlò nínú ayé yìí, gbogbo alágbára tó gbógun tì mí bá ṣe gbógun tu Joseph, Olúwa jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Ẹ̀yin ogun ọ̀run ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Gbogbo ẹnikẹ́ni tó ní kí n gbélé ọkọ kí n yàgàn, Olúwa jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Gbogbo ẹnikẹ́ni tó ní kí n gbélé ọkọ kí n yàgàn, ẹ̀mí máa jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. 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 Gbogbo ẹnikẹ́ni tó ní kí n wá lu òyìnbó kí n lọ lásán, gbogbo ẹnikẹ́ni tó ní kí n wá sínú òyìnbó kí n má rí nǹkan rere gbé ṣe. Olúwa, gbogbo ẹ̀mí tó ń dìrì ayọ̀ mi lọ́wọ́ nílùú òyìnbó, ẹ̀yin tẹ́ wà ní òyìnbó, ẹ̀yin lẹ làdúrà yìí ju o. Gbogbo ẹ̀mí tó ń dìrì ayọ̀ mi lọ́wọ́ nílùú òyìnbó, Olúwa ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Ó yẹ ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Gbogbo ẹ̀mí asínrìnrìn àjò, Olúwa ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Gbogbo ẹ̀mí asínrìnrìn àjò, ó yẹ ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Ó yẹ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ẹ̀yin tẹ́ wà ní Kútọ́nù, ẹ̀yin tẹ́ wà ní ibikíbi tẹ́ wà, ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà yìí. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Áfíríkà pé Olúwa, gbogbo ẹni tó fi orísun mi bu ṣe gégùn fún mi, ẹ jẹ́ gbàdúrà yìí. Gbogbo ẹnikẹ́ni tó fi orísun mi gégùn fún mi, tó ní ìrì ayọ̀ ò ní tẹ̀ mí lọ́wọ́, tó ní mi ò ní rí ìrì ayọ̀ mi lò, Olúwa ó yá jẹ́ kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Ẹ̀yin ogun ọ̀rẹ́ jẹ́ kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Gbogbo ẹni tó fi orísun mi gégùn fún mi, abẹ́ ẹ̀ gbọ́ ni wọ́n ní orísun lágbájá rèé, ibi tá a ti bì rèé, bó ṣe rí fún bí ó ṣe rí fún bí ó ṣe rí fún rèé. Gbogbo ẹnikẹ́ni tó fi orísun mi gégùn fún mi, ẹ̀yin ogun ọ̀rọ̀ tó ní mi ò ní rí ìrì ayọ̀, tó ní mi ò ní rí ìrì ayọ̀, tó di ìrì ayọ̀ mi lọ́wọ́, ẹ̀yin ogun ọ̀rẹ́ mọ́ ṣàánú fún, ẹ jẹ́ wọ́n kúkú ọ̀wọ̀wọ́, 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 ẹ jẹ́ wọ́n kúkú ọ̀wọ̀wọ́. Ẹnikẹ́ni tó fi orísun mi gégùn fún mi, ẹlòmíì wọ́n sì lọ sílé bàbá rẹ̀, ibi tá a ti bí pé ibi tá a ti bí lágbájá ọmọ lágbájá rẹ̀, láti òní lọ bí kò ṣe máa rí fún bí kò ṣe máa rí fún rẹ̀, yóò sì máa rí bẹ́ẹ̀ fún. Ó yẹ gbàdúrà yìí pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó fi orísun ọmọ mi gégùn fún ọmọ mi, Olúwa kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́ lónìí. Ẹ̀mí mẹ́mọ́ ṣàánú wọn mọ́, ẹ̀mí mẹ́mọ́ ṣàánú wọn mọ́, ẹ̀mí mẹ́mọ́ ṣàánú wọn mọ́. Oṣó ni, àjẹ́ ni, èmèrè ni, babaláwo ni, àfáà ni, oníṣègùn ni, pásọ̀ ni, wòlíì ni, Olúwa tó fi orísun mi gégùn fún mi, Olúwa ẹ má jẹ́ ó ráàánú gbà mọ́. Láti òní lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Ó yá lórúkọ Jésù kí wọ́n bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́. Gbogbo ẹnikẹ́ni tó fi orísun yìí gégùn, mo sọ lórúkọ Jésù olùgbàlà, kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́ nílé bàbá àti ìyá rẹ̀, kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́, kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́, kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́, kó bẹ̀rẹ̀ sí kúkú ọ̀wọ̀wọ́ lórúkọ Jésù. Ọ̀kọ̀ọ̀kan báyìí wọ́n ní ọmọ wọ́ yọ lórúkọ Jésù. Ọ̀run kó máa fà wọ́n yọ lẹ́yọ kọ̀ọ̀kan, ikú kó máa fà wọ́n yọ lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo ẹnikẹ́ni tó lò ní ràánú gbà, gbogbo ẹnikẹ́ni tó lò ní rí ìrì ayọ̀ rẹ lò, gbogbo ẹnikẹ́ni tó lò ní rí ògo lò, láti òní lọ ọ̀kọ̀ọ̀kan ní ọmọ wọ́ yọ, kí wọ́n bẹ̀rẹ̀ sí yọ lẹ́yọ kọ̀ọ̀kan nílé bàbá rẹ, kí wọ́n bẹ̀rẹ̀ sí yọ lẹ́yọ kọ̀ọ̀kan nílé ìyá rẹ, kí wọ́n bẹ̀rẹ̀ sí yọ lẹ́yọ kọ̀ọ̀kan. Èmi àtọmọ obìnrin kan a gbàdúrà ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ní dáàdì, ó ní nǹkan kan mọ̀ ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ó ní màmá yìí báyìí ló ń ṣe nínú ẹbí àwọn.
ó ní bá a ṣe parí ìgbà tá a parí àdúrà ó ní mọ́mí òun ló pe òun o pé dádì wọ́n mọ̀ ní afẹ́fẹ́ kan fẹ́ lu màmá yìí ó mọ̀ rọ lọ́wọ́ ó rọ lẹ́sẹ̀ pé kò ṣàìsàn wọ́n kàn ní afẹ́fẹ́ fẹ́ lù afẹ́fẹ́ bí gbọ́dọ̀ fẹ́ lu ẹni bí ó yá gbàdúrà pé olúwa gbogbo ẹni ibi tó rìnrìn àjò búburú lórí ayé mi jẹ́ kí afẹ́fẹ́ burúkú fẹ̀rẹ̀ sí kọlù wá olúwa pariwo jésù kristi gbogbo ẹnikẹ́ni tó rìnrìn aburú lórí ọ̀rọ̀ ọmọ mi gbogbo ẹnikẹ́ni tó rìnrìn aburú lórí ayé mi jẹ́ kí afẹ́fẹ́ bí bẹ̀rẹ̀ sí kọlù wá afẹ́fẹ́ àìsàn ó yá kó kọlù wá afẹ́fẹ́ ìnira kó bẹ̀rẹ̀ sí kọlù wá afẹ́fẹ́ ìpọ́njú kó bẹ̀rẹ̀ sí kọlù wá afẹ́fẹ́ ikú ọ̀wọ̀wọ̀ kó bẹ̀rẹ̀ sí kọlù wá ó yá kó bẹ̀rẹ̀ sí fẹ́ lù wá ó yá kó bẹ̀rẹ̀ sí fẹ́ lù wá ó yẹ gbàdúrà 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 gbogbo ẹnikẹ́ni tó ń robi ilé mi lórí tó ń robi ilé ọmọ mi lórí tó ń dínà ire ayọ̀ mi tó ń dínà àlùyọ̀ mi ó yẹ afẹ́fẹ́ ibi ó yá bẹ̀rẹ̀ sí kọlù wọn afẹ́fẹ́ àìsàn 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 ó yá kó máa yọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó yá kó máa kúkú ọ̀wọ̀wọ̀ ó yá kó máa kúkú ọ̀wọ̀wọ̀ ó yá kó máa kúkú ọ̀wọ̀wọ̀ ní orúkọ Jésù olúwa fàmì hàn ó yẹ gbàdúrà pé olúwa mo fẹ́ kó o fàmì àdúrà òní hàn nínú ayé mi ẹ jẹ́ á ké pe Jésù pé olúwa àdúrà òní mo fẹ́ kó o fàmì ẹ̀ hàn nínú ayé mi olúwa mo fẹ́ kó o fi àmì àdúrà òní hàn nínú ayé àwọn ọmọ mi olúwa mo fẹ́ kó o fi àmì àdúrà òní mo fẹ́ kó o fi hàn nínú ayé àwọn ọmọ mi olúwa mo fẹ́ kó o fi àmì àdúrà òní mo fẹ́ kó o fi hàn nínú ayé aya mi olúwa àdúrà òní mo fẹ́ kó o fi àmì ẹ̀ hàn nínú ayé ọkọ mi nínú ìdílé mi láàrin àwọn ẹni bí ìka ènìyàn olúwa mo fẹ́ kó o fi àdúrà òní hàn mo fẹ́ kí àpẹẹrẹ ó hàn mo fẹ́ rí àpẹẹrẹ olúwa mo fẹ́ rí àpẹẹrẹ olúwa mo fẹ́ rí àpẹẹrẹ olúwa mo fẹ́ rí àpẹẹrẹ tí a bá bu omi sílẹ̀ ilẹ̀ máa ń ní àpẹẹrẹ ni lórúkọ Jésù olùgbàlà mo fẹ́ ní àpẹẹrẹ mo fẹ́ rí àpẹẹrẹ ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ baba ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mímọ́ àmín 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 ní orúkọ Jésù ẹ já ṣí bíbélì wá sí Ephesians chapter 2 verse 6 Ephesians chapter 2 verse 6 ẹ já ṣí bíbélì wá sí Ephesians chapter 2 verse 6 Ephesians chapter 2 verse 6 ẹ já sáré ṣí àdúrà òní èmi ò fẹ́ kẹ́ fi ṣeré o ẹ gbé omi yín sọ́wọ́ o ẹ gbé omi yín dání Ephesians chapter 2 verse 6 ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀ ó sì tún mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi ṣé ẹ ti gbọ́ ó jí wa dìde ó jí wa dìde ó jí wa dìde pẹ̀lú rẹ̀ ẹ já sọ fún Ọlọ́run pé olúwa kí ni àwọn ẹ̀mí òkùnkùn ti sọ di òkú nínú ayé mi olúwa gbà tẹ́ fi jí wa dìde pẹ̀lú yín ó yẹ fi jí dìde ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti sọ dòkú nínú ayé mi ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn ti sọ dòkú nínú ayé ọmọ mi ó yẹ gbàdúrà ẹ ké pe Jésù ẹ̀yin ogun ọ̀run o ó yẹ jí dìde 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 ẹ yẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àti ra wọ́n níyè iye wọn ò ṣí láti gba àdúrà ó fẹ́ gba àdúrà pé olúwa jẹ́ kí iye mi ó ṣí láti lè gba àdúrà láti lè mọ gba àdúrà ní gbogbo ìgbà ẹ̀mí mímọ́ ṣí mi níyè àwọn míì ẹ̀mí òkùnkùn ti ra wọ́n níyè wọn ò lè gbàdúrà tó bá fẹ́ gbàdúrà báyìí yóò rẹ̀ wọ́n ni ẹ̀mí òkùnkùn ti ra wọ́n níyè ẹlòmíì orí Netflix ló wà ẹlòmíì orí Instagram ló wà ẹlòmíì orí Facebook ló wà tó ń gbọ́ àwọn nǹkan rándanrandan tí ò wúlò fún ayé rẹ̀ nítorí pé kí ni àti rá níyè kò lè gbàdúrà ẹ̀mí òkùnkùn ti rá níyè ó yá sọ fún olúwa pé olúwa ẹ̀mí mímọ́ aláṣẹ ọ̀run jẹ́ kí iyè mi ó ṣí láti máa gbàdúrà láti òní lọ iye ọmọ mi olúwa jẹ́ kó ṣí láti máa gbàdúrà olúwa iyè mi jẹ́ kó ṣí ó yẹ gbàdúrà aláṣẹ ọ̀run o láti òní lọ jẹ́ kí iyè mi ó ṣí láti máa gbàdúrà olúwa jẹ́ kí ẹlòmíì iye rẹ̀ ò ṣí ó lè lo 5 hours lórí TikTok ni oríṣiríṣi bó ṣe ń rẹ́rìn oríṣiríṣi ni wọ́n máa wo ilé ní oríṣiríṣi nítorí pé ẹ̀mí òkùnkùn ti rà á níyè kò lè dá gbàdúrà mọ́ ó yẹ sọ fún olúwa níbikíbi tí ẹ ti gbóhùn mi pé olúwa ẹ̀mí ọlọ́run o ó yá ṣí mi níyè 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 tí iyè rẹ ò bá ṣí tí orí kọ́kọ́rọ́ ògo tí a gbé lé ọ lọ́wọ́ ọ̀tá ò ní jẹ́ kó o rí lo ó yá sọ fún ọlọ́run pé olúwa kọ́kọ́rọ́ ògo mi o olúwa gbà á fún mi lónìí ẹ̀mí mímọ́ ó yá gbà á fún mi lónìí
kọ́kọ́rọ́ ògo mi o ẹ̀mí mọ́ gbà á fún mi lónìí, kọ́kọ́rọ́ àyànmọ́ mi o ẹ̀mí mọ́ gbà á fún mi lónìí. Ó yẹ gbàdúrà, ẹjá gbàdúrà, ẹjá gbàdúrà, ẹjá gbàdúrà pé kọ́kọ́rọ́ ògo mi o ẹ̀mí mọ́ yá gbà á fún mi, kọ́kọ́rọ́ ògo mi o, kọ́kọ́rọ́ àlùyọ mi o ẹ̀mí mọ́ yá gbà á fún mi, 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 kọ́kọ́rọ́ ògo mi o, kọ́kọ́rọ́ àlùyọ mi o ẹ̀mí mọ́ yá gbà á fún mi. Ó yẹ gbàdúrà, gbàdúrà, gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Kọ́kọ́rọ́ ògo mi o ó yẹ gbà á fún mi, ẹ̀mí mọ́ ó yá gbà á fún mi, ẹ̀mí mọ́ ó yá gbà á fún mi. Kọ́kọ́rọ́ ògo mi, kọ́kọ́rọ́ ògo mi o lọ́wọ́ òkùnkùn lé bàbá mi, lọ́wọ́ òkùnkùn lé ìyá mi, ẹ̀mí ó yá gbà á fún mi, ẹ̀mí mọ́ ó yá gbà á fún mi, ẹ̀mí ó yá gbà á fún mi, ẹ̀mí ó yá gbà á fún mi, ẹ̀mí mọ́ ó yá gbà á fún mi. Kọ́kọ́rọ́ ògo mi o ẹ̀mí ó yá gbà á fún mi. Àkókò ti tó, o gbọ́dọ̀ rí kọ́kọ́rọ́ ògo yìí lò. Láti ìjọ́ tó ti ń bọ̀ nílé ayé ni ọ̀run ti fún ọ ní kọ́kọ́rọ́ ògo, láti gbé kọ́kọ́rọ́ ògo lé ọ lọ́wọ́. Àwọn agbára òkùnkùn kan àwọn ni wọ́n fẹ́ kí kọ́kọ́rọ́ ògo yìí wúlò. Ẹlòmíì kọ́kọ́rọ́ ògo rẹ̀ inú kòtò ló ti ń lò ó, wọ́n ti sí pẹ̀lú kọ́kọ́rọ́ ògo. Ó yá sọ fún Olúwa pé Olúwa mi ò gbọ́dọ̀ dòkú kí n tó rí kọ́kọ́rọ́ ògo mi lò. Olúwa mi ò gbọ́dọ̀ dòkú, jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí kọ́kọ́rọ́ ògo mi lò. Kọ́kọ́rọ́ ògo ọmọ mi Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí rí lò. Olúwa kọ́kọ́rọ́ ògo tí ilẹ̀kùn ayọ̀ fi ṣí fún mi, Olúwa jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí lò láti òní lọ. Olúwa jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí lò láti òní lọ. Olúwa jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí lò láti òní lọ. Olúwa jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí lò láti òní lọ. Ó yẹ ẹjá gbàdúrà, ẹjá gbàdúrà, ẹjá ké pe Ọlọ́run, ẹjá ké pe ọ̀gá ògo, ẹjá ké pe atóbijù, ẹjá bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa níbo ni ire ayọ̀ mi wà, Olúwa gbà á fún mi. Bí ẹ ṣe ń gbàdúrà yìí ní orúkọ Jésù, ọ̀run gba ire ayọ̀ náà fún yín. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́, ọ̀run gba ire ayọ̀ yìí náà fún yín. Ní orúkọ Jésù, ire náà kò ní bọ́mọ yín lọ́wọ́. Ẹjá ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹjá ṣí Bíbélì wa sí Exodus chapter 14 verse 14. Ẹjá ṣí Bíbélì wa sí Exodus chapter 14 verse 14. Ó ní nítorí yóò jà fún yín kí ẹ̀yin kí ó sì pa ẹnu yín mọ́. Ẹ ti gbọ́, yóò jà fún yín kí ẹ̀yin kí ó sì pa ẹnu yín mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa la jẹ́ kí Ọlọ́run ó jà fún wa lónìí nítorí pé a lè pa ẹnu wa mọ́. Lágbájá ti ṣẹ̀ mí, jẹ́ kí n gbèjà ara mi. Ó ní ẹ pa ẹnu yín mọ́, ó lóun ó mọ̀ jà fún wa, ó lóun ó jà fún wa, ó ní ká pa ẹnu wa mọ́, ó lóun ó jà fún wa, ó ní ẹ pa ẹnu yín mọ́ o, ẹ pa ẹnu yín mọ́ nítorí Olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó sì pa ẹnu yín mọ́. Dàtí sí pé ibi tán bá ti ṣe ọmọ sọ̀rọ̀ ńbẹ̀ jẹ́ kí n jà fún ọ. Ṣùgbọ́n tó bá ti ń jà fúnra rẹ, Ọlọ́run ó mọ̀ wù ọ́ ni pé òkú ti gbèjà ara rẹ jà, fílẹ̀ yóò mọ̀ jà nìṣó ibi tó bá lè fi agbára rẹ̀ jáde. Ṣùgbọ́n ìwọ sọ fún Olúwa pé Olúwa àní ó dìde kó jà fún mi. Olúwa mo ti pa ẹnu mi mọ́, Olúwa dìde kó jà fún mi, Olúwa dìde kó jà fún mi lórí ẹni tó ń fi ire ayọ̀ mi pọ́n mi lójú. Ẹ̀mí mọ́ dìde kó jà fún mi, ẹ̀mí mọ́ dìde kó jà fún mi lọ́wọ́ ẹni tó ní ayé mi lára, lọ́wọ́ ẹni tó ní ìṣerere mi lára. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé ẹ̀mí mọ́ yá dìde kó jà fún mi, ẹ̀mí mọ́ 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 dìde kó jà fún mi. Nínú ìdílé bàbá mi ó yá dìde kó jà fún mi, nínú ìdílé ìyá mi ó yá dìde kó jà fún mi, níbi iṣẹ́ mi ó yá dìde kó jà fún mi, 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 ó yá dìde kó jà fún mi lórí iṣẹ́ mi, lórí òwò mi. Ẹ má bẹ̀bẹ̀, ó ní ká béèrè láàárọ̀ yìí pé òun ó jà fún wa ká pa ẹnu wa mọ́. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa ó yá jà fún mi, Olúwa mo ti jà fúnra mi, mi ò rí jà, Olúwa ìwọ ni kó jàjà yìí fún mi, ó yá ìwọ ni kó gbèjà mi jà, ẹ má wá gbèjà mi jà, aláṣẹ ọ̀run ó yá gbèjà mi jà ní orúkọ Jésù. Bí ẹ ṣe gba àdúrà yìí, ọ̀run gbèjà yín jà ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́, ọ̀run gbèjà yín jà. Ẹ já sí Bíbélì wa sí Isaiah 45, Isaiah 45, Isaiah 45, Isaiah 45. Ẹ bá mi sí Bíbélì Isaiah 45 verse 2. Ó ní èmi ó lọ síwájú rẹ, èmi ó sọ ibi wíwọ́ wọn nì di títọ́, èmi ó fọ́ ilẹ̀kùn idẹ wọn ní tútú, èmi ó sì ké ọ̀já irin sí méjì. Ṣé ẹ gbọ́, ó lóun ó lọ síwájú rẹ nígbà tó bá ti fi àyè ilẹ̀ fóun kó ń gbèjà rẹ, ó lóun ó lọ sí iwájú rẹ, èmi ó sọ ibi wíwọ́ wọn nì, èmi ó sọ di títọ́, èmi ó sì ké ọ̀já irin nì sí méjì. Ẹ gbọ́, èmi ó lọ síwájú rẹ, èmi ó sọ ibi wíwọ́ wọn nì di títọ́, èmi ó sì fọ́ ilẹ̀kùn idẹ wọn ní tútú, èmi ó
kí ọ̀já irin nì sí méjì nígbà tó bá ti fún láàyè kó jà fún ọ ni. Ó yẹ sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ibi tó wọ́ nínú ayé mi, gbogbo ibi tó wọ́ nínú ayé ọmọ mi, gbogbo ibi tó wọ́ nínú iṣẹ́ mi, gbogbo ibi tó wọ́ nínú òwò mi, Olúwa bẹ̀rẹ̀ sí sọ di títọ́ láti òní lọ. Ẹ̀yin ogun ọ̀run o, gbogbo ibi tó wọ́ tí mi ò fi rí ire ayọ̀ gbà, tí ire ayọ̀ ò fi ṣílẹ̀kùn, ire ayọ̀ ò fi ṣí fún mi, Olúwa ó yá bẹ̀rẹ̀ sí sọ di títọ́. Olúwa bẹ̀rẹ̀ sí sọ di títọ́. Olúwa bẹ̀rẹ̀ sí sọ di títọ́. Gbogbo àwọn tó jẹ́ kí ọ̀nà mi ó wọ́, Olúwa má ṣàánú wọn mọ́. Olúwa gbógun tì wọ́n, má pa wọ́n rẹ́. Olúwa má yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀mí wọn yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo wọn tó gbógun ti iṣẹ́ ìránṣẹ́ mi, lórúkọ Jésù, mo fẹ́ kí ẹnì kankan fi ẹnu ara ẹ̀ gbàdúrà ní o. Gbogbo àwọn tó gbógun ti iṣẹ́ ìránṣẹ́ mi, gbogbo àwọn tó gbógun ti ire ayọ̀ mi, tó ní òun ò ní jẹ́ rí ire ayọ̀ gbà, ẹ̀mí mímọ́ pa wọ́n rẹ́. Gbogbo àwọn tó gbógun ti àwọn ọmọ mi, tó lóun ò ní jẹ́ káwọn ọmọ mi ó mọ rí ire ayọ̀ gbà, ẹ̀mí mímọ́ pa wọ́n rẹ́. 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 Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Ẹ já wo verse 17. Ṣùgbọ́n a ó fi ìgbàlà ìnípẹ̀kun gba Ísírẹ́lì là nínú Olúwa, ojú kì yóò sì tì yín, bẹ́ẹ̀ ẹ̀yin kì yóò dààmú títí ayé àìnípẹ̀kun. Ṣé o ti gbọ́? Nígbà tí Ọlọ́run bá ti sọ ibi tó wọ́ nínú ayé rẹ di títọ́, ó ní ò ní dààmú mọ́, ojú ò ní tì yín mọ́, òun ó gbà wá là ní àìnípẹ̀kun títí ayé àìnípẹ̀kun, lòun ó mọ̀ gbà wá là, òun ó mọ̀ gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá ilé bàbá, ọ̀tá ilé ìyá, ọ̀tá níbi iṣẹ́, ó lòun ó mọ̀ gbà wá là ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ọ̀run ó tú wa sílẹ̀, ọ̀run ti tú wa sílẹ̀. Ẹ já gbé omi wa dání, ẹ já gbé omi wa dání. Ká ṣí Bíbélì wá sí Isaiah 61. Isaiah 61. Isaiah 61. Ó ní ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi. Ṣé ti gbọ́? Ẹ̀mí Olúwa Jèhófà ó ṣe kí ni? Ó ń bẹ ní ara mi. Ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ ní ara mi nítorí tí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì, tí ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Ṣé ti gbọ́? Ọlọ́run rán mi, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò gbàgbọ́. Òun ló fà á tẹ́ fi ń rí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀. Tí bá ti sọ̀rọ̀ fún ọ pé báyìí lolúwa wí, báyìí ni ohun kankan tí mo fẹ́ kó máa wá sí ọkàn rẹ ni pé ẹni tó sọ fún mi pé báyìí ni Olúwa wí, ǹjẹ́ ó ní wá ṣiṣẹ́ kankan? Ǹjẹ́ ó ní wá ra omi? Ǹjẹ́ ó ní kí n wá ra anointing oil? Ǹjẹ́ ó ní mú owó kankan wá? Kí ló dé tí wọn ò gbàgbọ́? Kí ló dé tí wọn ò ṣe tí Ọlọ́run ní kó tó ní Ọlọ́run ní kí n máa ṣe? Ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi nítorí tí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì, àti ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìtúsílẹ̀ túbú fún àwọn òǹdè. Ọ̀pọ̀lọpọ̀ ní ìjì ń jà wọ́n nítorí pé wọ́n kàn wá sí orí òkè àánú ìtúsílẹ̀, wọn ò mọ ẹni tí wọ́n wá pàdé. Wọ́n rò pé prophet Rẹ̀mí làwọn wá pàdé. Mò ń rọ̀ yín láàárọ̀ yìí pé ẹ mọ ẹni tí ẹ wá pàdé. Prophet Rẹ̀mí kọ́ lẹ wá pàdé, Jésù lẹ wá pàdé. In tó sì fẹ́ olóńgbẹ́nu mi sọ, ó ní èmi ó gbẹnu àwọn wòlíì mi sọ̀rọ̀. Èmi ó gbẹnu àwọn wòlíì mi sọ̀rọ̀. Ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́ o, nǹkan kì í ṣàdédé ṣẹlẹ̀. Ìdàkẹ́ni náà mọ̀ gbọ́ràn, kó mọ̀ gbọ́ràn, tàbí ẹ̀mí òkùnkùn ti dí létí, kò jẹ́ kí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó wọnú etí rẹ̀. Mo bí mo ṣe ń rọ̀ wá ní àárọ̀ yìí pé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kó wọnú ayé wa. Ẹ jẹ́ ká máa ṣe ìfẹ́ Ọlọ́run. Má gbé ọkàn rẹ lé àjò. Má gbé ọkàn rẹ lé àjò. Ìwọ náà wo gbogbo àjò tó ń ṣe. Kí ni àtúbọ̀tán àjò yìí? Kí ni ìgbẹ̀yìn àjò tó ń ṣe yìí? Ìwọ náà jókòó kó ronú sí i. Pé jẹ́ kí n pe Ọlọ́run. Ẹ gbọ́ testimony. Ọlọ́run sọ pé ọdún yìí ọdún àṣepé ni. Ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé ọdún àṣepé lọ́lọ́run pé ọdún yìí. Kò sí bó ṣe fẹ́ ṣe àṣepé nínú ayé wa ju pé ká súnmọ́ lọ, ká ké pè é nígbà tó yẹ ká ké pè é, ká sì fi ohun gbogbo sí ọwọ́ rẹ̀,
ká fi ohun gbogbo sí ọwọ́ rẹ̀. Mo rọ̀ yín nítorí Jésù Kristi olùgbàlà láàárọ̀ yìí, ẹ gbàgbọ́ nínú Jésù, ẹ dìrọ̀ mọ́ àgbélébù rẹ̀, ẹ ṣe ìfẹ́ rẹ̀. Ìfẹ́ Ọlọ́run le láti ṣe, ṣùgbọ́n tá a bá rọ́jú ṣe, ọ̀rọ̀ wa yóò máa já sí ayọ̀. Ilẹ̀kùn àánú, ilẹ̀kùn ire yóò máa ṣí fún wa. Ṣùgbọ́n àti ṣèfẹ́ Ọlọ́run le. Wòlíì sọ fún ọ pé má ṣe nǹkan yìí. Mo ń gbọ́ first message jẹ́ ẹnìkan lánàá, ó ní dádì ẹ̀ sọ̀rọ̀. Wọ́n sọ fún ìyàwó mi pé kí ló fẹ́ kí n sọ. Wọ́n ní ogun àwítẹ́lẹ̀ kì í parọ́. Ó lẹ́lòmíì ṣe ni mo burú. Mi ì burú. Èmi ni mo simple jù. Ó dìgbà ẹ bá rí mi lórí òkè ẹ mọ̀ pé ṣé mo máa ń ṣeré báyìí. Ṣùgbọ́n tó bá ti di bí òtítọ́ ọ̀rọ̀, mo burú o. Tó bá ti fi pé kí n lanu mi kí n sọ òtítọ́ fún ọ lójú rẹ, tó o bá ti mọ kó o ronú jinlẹ̀ pé ní tí ọmọkùnrin ń sọ, ó mọ̀ rí pé mo burú ni. Wọ́n bí pé ká ṣeré, mo máa ń ṣeré dáadáa. Ṣùgbọ́n tó bá ti di pé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, mo burú o. Lójú àwọn tí òtítọ́ bá korò létí wọn, mo burú. Ìsọkúsọ ni mò ń sọ. A ti kì ọ́ nílọ̀, ọ̀run ti kì ọ́ nílọ̀, ó yàn ọ́ fẹ́, ó sì ránṣẹ́ sí ọ. Ọmọkùnrin yìí ìṣọkọ rẹ má fẹ́ o. Má fẹ́ o. Mo ò gbọ́ràn. Mo ń sọ láti kọ́ àwa tó kù lẹ́kọ̀ọ́ ni. Láti kọ́ wa lẹ́kọ̀ọ́. Ọmọkùnrin kì í ṣọkọ rẹ o. Ìlú tó wà ó lọ́kọ ń bẹ̀ tó bá fẹ́ lọ́kọ. Ìdà kó choose owó àbí kó choose ọkọ. Ó mú kan nínú ẹ̀ padà sí Nàìjíríà kó lọ fi ọkọ. Ó lè wá padà sí ìlú náà tó bá fọkọ tán o. Wọ́n fi nǹkan kan tó lójú. Ó wá lóyún. Ó wá pè mí sí dádì ẹ gbà mí. Kí ni mo ṣe? Kí ló wá fẹ́ kí n ṣé o rò pé mi ni mò ń darí ayé ara mi fúnra mi? Èmi ni mò ń darí iṣẹ́ ìránṣẹ́ yìí fúnra mi? No! Ntí Ọlọ́run mi ò bá sọ̀rọ̀, ò ní gbọ́ kí n sọ̀rọ̀. Òun ló ṣe máa ń wò tẹ́lómi a ní dádì ẹ gbọ́ first message mi ẹ sọ̀rọ̀. Èmi ń dúró de kí Ọlọ́run ó gbẹnu mi sọ̀rọ̀ ni. Torí wòlíì tó bá gbẹnu rẹ̀ sọ̀rọ̀ yóò di játijàti. Kọ́lọ́run bá mi fi ọ̀run kẹ́ àwọn bàbá yìí, bàbá mi Oyèlámì, bàbá mi Ọbádáre, kọ́lọ́run bá mi fi ọ̀run kẹ́ wọn. Iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ kó má bàjẹ́. Bàbá yìí sọ ní wòlíì tó bá gbẹnu ara rẹ̀ sọ̀rọ̀ yóò di rédèrèdè gbẹ̀yìn ni. Wòlíì tó bá ti fẹ́ràn owó jù yóò di rédèrèdè gbẹ̀yìn. Àwọn ìwàásù wọn ni mo fi ní ìfẹ́ sí wọn. Ó ti rí wòsàn o. Máa gbàdúrà o, má ti ìsinmi o. O ti gbàwòsàn pé o. Ó wá fẹ́ kí n máa lé ọmú. Àkókò àdúrà tí tó yá máa bọ̀ wá gbàdúrà o. Inú Bíbélì láti Genesis to Revelation ẹ lọ wo ibi tí Jésù ti sọ pé ó yá máa bọ̀ wá gbàwòsàn. Wọ́n képe ni. Bartholomew ta fi ń sọ̀rọ̀ lónìí gbogbo ó képe ni pé Jésù ta lè kọjá lọ ẹ ṣàánú mi ṣàánú mi. Wọ́n tó pa á lẹ́nu mọ́ gan pé má sọ̀rọ̀ mọ́ ó ti kọjá lọ. Ó ní rárá ó tún gbóhùn sókè rárá pé ṣàánú mi. Mo sọ fún ìyá mi kan nínú Olúwa wọn ní ẹ̀yin ni wọ́n dà ní Ísírẹ́lì, ẹ̀yin ni ìyá yáàdì, èmi ò rárá o, èmi kú èmi ò ná láìláì. Nígbà tó bá fi orí ru ogun kiri, ó wá fẹ́ sọ sọ́dọ̀ tèmi. Nígbà tí mo ti sọ fún ọ pé kó gbọ́ràn tó ò gbọ́ràn rárá o. Ọlọ́run ò rán mi bẹ́ẹ̀. Láti ọ̀sẹ̀ tó ti kọjá mo ti wà lórí àdúrà pẹ̀lú àwọn ìdílé kan ọjọ́ mẹ́ta la fi ń gbà. Nítorí pé kí ni Ọlọ́run rí i pé wọ́n ṣí apá. Ìwọ tó ṣí apá tó ní kí n gbé ọ, tó ní kọ́lọ́run ó gbé ọ, bó ló ṣe fẹ́ gbé ọ. Ó ní ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi nítorí ó fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì tí ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìtúsílẹ̀ túbú fún àwọn òǹdè. Ó wá depend ṣé ẹni tó wà nínú ìgbèkùn àti ẹni tí a dè ṣó fẹ́ kí wọ́n tú òun sílẹ̀. Ṣó fẹ́ kí wọ́n tú òun sílẹ̀. Omi tá a gbàdúrà sí láàárọ̀ yìí ó rò pé omi lásán ni, ó ti kú òlómi lásán. Kò sí tó lò fún tó ní rí agbára Ọlọ́run. Ṣùgbọ́n ǹjẹ́ ìwọ gan jẹ́ kí àmì Jèhófà tí ń bẹ lára mi kó sọ̀rọ̀ sínú ayé rẹ?
ìgbà tó ti ń sọ̀rọ̀ sínú ayé rẹ̀ ǹjọ́ wúlò ǹjọ́ mú lò ǹjọ́ òtún ti lọ báwọn tí ó ṣáájò fún ọ ǹjọ́ òtún ti lọ báwọn tí ó ṣẹbọ fún ọ. Ó ní ìwàásù tí máa ń ni àwọn èèyàn lára ìní ìwàásù òtítọ́ ṣe máa ń nira ibi tí ogun sì ti ja àwọn èèyàn rí tí wọ́n ní àwọn òrọ́wọ́ Ọlọ́run ó ṣe why me why you nígbà tí ìránṣẹ́ Ọlọ́run tòtítọ́ sọ fún ọ pé àdúrà rẹ ti gbà ó tún lọ báwọn tí ó ní omúyá ẹ mú 100,000 wá a ó pa màálù a ó sọṣẹ ìràpadà a ó somi ìràpadà a ó ṣe ọṣẹ ìràpadà a ó sì ṣe omi ìràpadà fún yín mọ̀mọ́ ẹ sì mọ lo omi nígbà tẹ́ bá ti ń lo omi ẹ mọ̀ wá rí ọwọ́ Ọlọ́run ṣé ẹ wá rí. Nígbà tí Bíbélì sọ fún wa nínú Àìsáyà 61 ó ní èmi Olúwa Jèhófà ń bẹ lára mi nítorí ó fi àmì òróró rẹ̀ yàn mí. Kí ló sọ? Ó ní ó fi àmì òróró rẹ̀ yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì àti ó ti rán mi láti ṣe àwòtán oníròbìnújẹ́ ọkàn láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìtúsílẹ̀ túbú fún àwọn òǹdè. Ǹjẹ́ ó parí ẹ̀ síbi pé ó rán kó o sì gbowó ó rán kó o sì fi ẹ̀jẹ̀ màálù sílẹ̀ àbí ẹ̀jẹ̀ ewúrẹ́ o àbí ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ. Kí ibo ló ti sọ níbẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wa ni ò gbàgbọ́ láàárọ̀ yìí. Yóò dára fún màmá yìí, yóò dára fún ìyá mi, lórúkọ Jésù yóò dára fún wọn lẹ́ẹ̀kan sí i. Òru dìdìdìdì níbi ni mo pè wọ́n pé màmá ó yẹ bu omi ẹ lọ ka sáà báyìí ẹ lọ da omi yìí sílẹ̀ ẹ lọ da omi yìí sílẹ̀. Wọ́n sì lọ da omi yìí sílẹ̀ wọ́n sì ṣe tí Ọlọ́run ní kí wọ́n ṣe. Wọn ò tún ṣe balabala pé kí ni dáàdì rí tó fi ní lọ da omi sílẹ̀. Kí ni dáàdì rí kí ni wọ́n rí kí n lọ ọ̀dọ̀ wòlíì ẹ jẹ́ n lọ tọlẹ̀ ẹ jẹ́ n lọ wádìí tí wọ́n rí. Mi ò kúkú sọ tí mo rí fún. Ọlọ́run ní kí n sọ fún yín báyìí pé ẹ lọ ka sáàmù báyìí sínú omi kẹ́ ẹ da omi yìí sílẹ̀. Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Nínú ọ̀sẹ̀ náà ni ọkọ wọn sì ní ásídẹ́ǹtì tí mọ́tò mẹ́ta sì parẹ́ pẹ̀lú tírélà. Wọ́n sì jáde ń bẹ̀ láì farapa láì gé lápá láì gé lẹ́sẹ̀ tẹ́mi ò sì dòkú. Káwá ní kí ni bàbá yìí rí tó fi ní lọ gbàdúrà mi ẹ jẹ́ n tó pe wòlíì mi dáàdì ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún mi. Àwọn náà wàá sọ báyìí wọ́n máa sọ àsọtẹ́lẹ̀ burú sínú ayé wọn. Wọ́n gbé jẹ́ sọ́lọ́run ò wá jà fún wọn. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ò ní gbòòràn láíláí tó bá ti ń ṣèfẹ́ rẹ̀. Mo máa sọ owó nìkan kọ́ I don't need money. Mi ò ní di offering mi ò ní di táìtì. Táìtì tẹ́ ẹ bá fún mi tẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ṣe ìfẹ́ Ọlọ́run bí ìgbà tẹ́ ẹ ń gba ìjọba ọ̀run lọ́wọ́ mi ni. Bí ìgbà tẹ́ ẹ gba ìyìn rere lọ́wọ́ mi ni. Torí tó bá ti jẹ́ dòdò ò ní lè sòdodo. A máa ṣe mí láàánú gidi gan. Nígbà tí àwọn ènìyàn bá rí ọwọ́ Ọlọ́run tí wọ́n tó ń fò balabala kiri a máa ṣe mí láàánú torí mo mọ tí ó gbẹ̀yìn rẹ̀ ọ̀run fi tí ó gbẹ̀yìn rẹ̀ hàn mí olóṣè máa ń ṣe mí láàánú. Tí bá sọ fún ọ wá gbàdúrà wọ́n rò pé mo fẹ́ kérò okun orí Facebook ni rárá o iṣẹ́ ìránṣẹ́ tí mi ò tí ì bẹ̀rẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ gbogbo aláwùjọ rí àìmọye ilé ìjọsìn tó yẹ pé tó bá ṣèjọsìn lọ́wọ́ èrò orí Facebook wọn kì í wọ 10 ṣùgbọ́n tẹ́ bá wọnú ìjọ wọn èrò rẹpẹtẹ. Tábàyọwọ́ gbogbo àwọn tẹ́ jẹ́ pé ọ̀nà wọn jì òun lẹ ṣe ń rí mi lórí Facebook torí ẹnu tó fi ń kan àwọn wòlíì lórí Facebook gan mi ò tiẹ̀ ní interest nínú ẹ̀ torí mo kọ̀wọ̀ sí ìwọ tó fẹ́ dáṣọ fún mi òwò tọrùn mi ni. Yorùbá ní ẹni tí ó dáṣọ fún ni tọrùn ẹ̀ láwò. Mo bẹ̀ yín nítorí ti Jésù olùgbàlà ọdún yìí ọdún ewu ni gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin abiyamọ ẹ súnmọ́ Ọlọ́run ẹ gbéjẹ́ ẹ yé ṣáájò mọ́ Ọlọ́run ló ń kì wá nílọ̀ o èmi kéré o sẹ́ni tó lè kì wá nílọ̀ ṣùgbọ́n gbẹ́nu mi sọ̀rọ̀ ẹ gbéjẹ́ ẹ yé wá ìran àti àsọtẹ́lẹ̀ kiri mọ́.
àsọtẹ́lẹ̀ òkùnkùn ti kú orí afẹ́fẹ́, àsọtẹ́lẹ̀ òkùnkùn ti kú orí inú ayé. Ìyàwó mi ló lè jẹ́rìí sí. Nígbà míì tí máa gbé tẹlifíṣàn mi sí YouTube tí máa ń wo, tí máa ń débi ìwàásù kan, ẹ̀mí Ọlọ́run ní ó yá kúrò ńbẹ̀. Bẹ́ẹ̀ ó ṣe bí tó lè wà. Gbórí rẹ̀ sábẹ́ abẹ́ irúgbìn òkùnkùn. Gbàmí a ní ó sì lọ pátì, ó sì ṣe kíni kan, òkú ṣiṣẹ́, ìwọ ṣáà ṣiṣẹ́, èmi ń ṣiṣẹ́, ìwọ lọ pa, kí ni mo fẹ́ lọ ṣe? Ariwo òkùnkùn lásán ló wà ń bẹ̀. Orí ọmọ fọ́ mi ní wà. Èmi sọ pé pátì, mo lè jó látàárọ̀ dalẹ́ ní pátì nígbà tí ayé mi wà nínú òkùnkùn. Tí bá dé pátì sí, orí ọmọ fọ́ mi ní torí àwọn ẹ̀mí òkùnkùn burúkú tó wà ń bẹ̀. Má sọ fún ìyàwó mi pé mò ń lọlé. Ó kú wà lábẹ́ ohùn, ó lè jẹ́rìí sí tí mò ń sọ. Gbà mí máa lọ jókòó sínú mọ́tò. Bíbélì ní Jésù ní mo dá ènìyàn ní àwòrán ara mi, inú mi bàjẹ́, ẹ̀mí òkùnkùn ti pọ̀ jù. Ìwọ wá ló lè gbàdúrà, ó fẹ́ máa sùn 24 hours. Ó lè gba àwẹ̀, ó fẹ́ máa sùn 24 hours láì tí ìjẹ́pọ̀ ó ti dàgbàlagbà, láì jẹ́ pé ó ti dà àwọn ìyá mi, àwọn kan wà tó ti wọ 50, 60 tó sì tún gba àwẹ̀. Ìwọ tó ti jẹ́ ọ̀dọ́ tó ní ọjọ́ ọ̀la rere, ó lè gba àwẹ̀. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó ra àánú gbà. Ọ̀rọ̀ èèyàn máa ń ká mi lára torí tí ìbẹ̀rẹ̀ bá ti bẹ̀rẹ̀, Ọlọ́run ó fi ìbẹ̀rẹ̀ hàn mí. Ṣùgbọ́n ó ti fi ìparí náà hàn mí. Ẹni tí Ọlọ́run sọ fún mi pé wo láàlá, ẹnìkan bẹ lórí ohùn rẹ, o láàlá títí tí ilẹ̀ fi mọ́, o sì jáde nínú àlá yìí tó fi tají sí ayé. Ọmọ ọlọ́mọ, ìyàwó rẹ̀ sì ń lé wá gbàdúrà yìí, jẹ́ kí dádì gbàdúrà fún wa, wọn ò mówó ní amówó wà, wọn ò ní amú nǹkan kan wà. Kò sì gbọ́ sí ìyàwó ilé ẹnu, láàrin ọ̀sẹ̀ mẹ́ta ó sì dòkú. Tó bá jẹ́ wòlíì Ọlọ́run, ṣé kò ní dùn wọ́n náà? Pé Ọlọ́run sì fi àṣírí yìí hàn mí, kì í ṣe pé kò fi hàn. Láàrin ọ̀sẹ̀ mẹ́ta kò síìkì, kò ṣàìsàn tó fi láláì, ó sì dòkú láàrin ọ̀sẹ̀ mẹ́ta. Àbí ẹni tó lọ sọ fún mi pé bàbá, ìyálé yín àtẹ̀yìn ẹ gbàdúrà o, kẹ́ má bàa rí kú òjijì. I will call you, don't worry, I will call you, I will call you, I will look for time. Maybe I will let's visit next week. Ó sì sọ fún ìyàwó ẹ̀ pé ṣé wòlíì lélẹ́yìí, ó sì ní wòlíì, ó ti ẹ̀ lò pé ó ní wòlíì. Ìyálé yìí ló kọ́kọ́ kú. After 30 days tí wọ́n ṣòkú ìyálé ni ọkọ náà kú. Yóò ti dọ́rùn mọ̀ títọ́ ní ìsìn. Mo sọ ilé yìí fún wa, ẹ̀yin tẹ́ wà láyé, àtúnṣe sì wà o, àtúnṣe sì wà. Ìwọ tó gbóhùn yìí, tó bá sì ti ń gbóhùn yìí, àtúnṣe wà. Àwọn kan gbọ́ ohùn yìí báyìí tí wọ́n dúró tí wọ́n lè gbọ́ mọ́, tí wọ́n sọ pé ọmọkùnrin sì ké fún wa. Mi sọ̀rọ̀ nípa ti ara o, mo sọ̀rọ̀ nípa ẹ̀mí. Wọ́n dúró, wọ́n wò mí báyìí, wọ́n gbọ́ pé ọmọkùnrin sì pé ó sì pariwo fún mi tó. Ṣùgbọ́n mi ò gbọ́. Ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ ohùn yìí tó sì ní àǹfààní láti gbọ́, kò bá tẹ̀lé Ọlọ́run kó fi òkùnkùn sílẹ̀. Ò bá tẹ̀lé Ọlọ́run kó fi òkùnkùn sílẹ̀. Àbí ẹni tó síìkì, Ọlọ́run sì tún wò níran fún odidi ọdún kan lẹ́yìn tí ara ẹ̀ yá pé pè mí ó, bẹ́ẹ̀ mi ṣe ń dá láàmú, làbúrò rẹ̀ ń dá láàmú, lèmi ń dá láàmú. Ọlọ́run ní tààrà ẹ̀ bá ti yá kí ni kó lọ sa òkúta méjì, kí n sì gbàdúrà sí òkúta yìí kó lọ dà sínú odò. Ìgbà tó kú tó ṣe àìsàn tó bẹ̀rẹ̀ àìsàn lẹ́ẹ̀kejì ni mo wá ṣe mọ̀ pé tí Ọlọ́run fẹ́ fi òkúta pààrọ̀ nínú ayé ẹ̀ ní kídìnì rẹ̀. Àbúrò ẹ̀ dá, ṣé o ti pe dádì, ṣé o ti pe dádì, I will call him, I will call him. Ṣé ìgbà tó kú sí só má búrò rẹ̀ lọ, só mú dádì lọ? Ẹ jọ̀ọ́, Ọlọ́run ní ọdún yìí, ọdún àṣepé ni, ọdún tí ẹ̀mí òkùnkùn sì fẹ́ jọba ni. Èmi àti ẹ ló wá kù ká yàn èyí tá a fẹ́ yàn nínú ẹ̀. Màmá, lórí ọmọ yìí, ìwọ ló kù kó yẹn tó fẹ́ yàn nínú ẹ̀. Tó bá yẹ pé wọ́n sì tún sọ pé ọmọ wa ṣóògùn kiri náà ló sì ń lọ ṣe, continue. Ọlọ́run ní sọ fún ọ láàárọ̀ ìpè kò continue. Tó bá jẹ́ wòlíì tó ń ta òróró fún ọ, tó ń ta anointing oil fún ọ, iná ló sì fẹ́ máa tẹ̀lé kiri, Ọlọ́run ní sọ fún ọ pé kò continue. Tó o bá ti lè gbé bíbélì rẹ kó o gbàdúrà kó o gbàwẹ̀ kó o sì gbé jẹ́
Ọlọ́run ní kí n sọ fún ọ pé kó continue. You are blaming me. I'm not the one tó yẹ kó blame. Ọlọ́run ní sọ fún ọ pé o lè blame òun. Gbogbo ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, má wo rẹ̀ mí. Jésù ní kó máa wò. Má wo rẹ̀ mí o. Bó bá ń wo rẹ̀ mí, ọ̀rọ̀ yìí ò ní yí ọ. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó ra àánú gbà. Ojú rere àti ìfẹ́ rẹ̀ yóò máa bá wa gbé. Ẹ já sí Bíbélì wa sí Psalm 35. Kẹ́ gbé omi yín sọ́wọ́. Psalm 35. Ẹ gbé omi yín síta. Omi tá a gbàdúrà sí láàárọ̀ ẹni o. Ẹ mọ̀ pé omi kan wà tẹ́ ẹ bá gbàgbé o. Tá a gbàdúrà sí fún 30 days tó ń lọ lọ́wọ́ yìí. Olórí ogun ìfàsẹ́yìn. Òun náà la ṣe ń gbàdúrà lọ ní day 12 lórí ogun ìfàsẹ́yìn. Ẹ gbé omi yín, ẹ gbé síta. Psalm 35 kẹ́ ṣí lọ́dọ̀ yín náà. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ máa kà tẹ̀lé ohun tẹ́ ń gbọ́ yìí. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó ra àánú gbà. Lórí òkè àánú ìtúsílẹ̀, òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní bẹ́ẹ̀ o. Kò sí irọ́ níbẹ̀. Torí ẹ̀ ní rérò púpọ̀. Ẹ má jẹ́ ó rẹ̀ yín, ẹ má jẹ́ ó sú yín. Èmi o. Torí iṣẹ́ tá a yàn fún mi kò tí ì bẹ̀rẹ̀. Psalm 35. Psalm 35. Psalm 35. Ìránṣẹ́ Ọlọ́run tí òtítọ́ ò nira fún ni ìránṣẹ́ Ọlọ́run tó ń wá ọrọ̀, tó fẹ́ ra private jet, tó fẹ́ ra jíìpù, tó fẹ́ kọ́lé tí ì ṣe nínú agún ojú rẹ̀, tó fẹ́ lọ́ni lọ́wọ́ gbà nínú ìjọ. Ó ní òtítọ́ korò fún. Òtítọ́ ò ní korò fún mi o, torí mi ò lé gbogbo nǹkan yìí. Ẹ já sí Bíbélì wa Psalm 35. Ẹ máa kà sínú omi yìí. Ìdí orí 45. Olúwa gbógun ti àwọn tí ó gbógun tì mí. Olúwa gbógun ti àwọn tó gbógun tì mí. Fi ìjà fún àwọn tó ń bá mi jà. Jẹ́ ohun àpáta mú kí o dìde fún ìrànlọ́wọ́ mi. Fa ọkọ̀ yọ pẹ̀lú. Dènà àwọn tó ń ṣe inúnibíni sí mi. Wí fún ọkàn mi pé èmi ni ìgbàlà rẹ. Kí wọ́n kí ó dààmú, kí a sì ti àwọn tí ó wá ọkàn mi lójú. Kí a sì mú wọn padà. Ká sì dààmú àwọn tó ń gbèrò ìpalára mi. Kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́. Áńgẹ́lì Olúwa kó máa lé wọn. Kí ọ̀nà wọn kó ṣókùnkùn kí ó sì máa yọ̀. Áńgẹ́lì Olúwa kí ó sì máa lépa wọn. Nítorí ní àìnídìí ni wọ́n dẹ àwọn wọn sílẹ̀ fún mi. Wọ́n wá ihò sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí. Kí ìparun kó wá sí orí rẹ̀ ní òjijì. Àwọn rẹ̀ tí ó dẹ ó mú òun tìkára rẹ̀. Ìparun náà ni kí wọ́n ṣubú sí. Ọkàn mi yóò máa yọ̀ ní ti Olúwa. Yóò máa yọ̀ nínú ìgbàlà rẹ̀. Gbogbo egungun mi ni yóò wí pé Olúwa, ta ni ó dàbí rẹ̀? Tó ń gba tálákà lọ́wọ́ àwọn tí ó lágbára jùlọ. Tálákà àti aláìní lọ́wọ́ àwọn tó ń fi ṣe ìkógun. Àwọn ẹlẹ́rìí èké dìde. Wọ́n bí mi ní ohun tí èmi kò mọ̀. Wọ́n fi búburú san oore fún mi. Láti sọ ọkàn mi di òfo. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi nígbà tí ara wọn kò dá. Aṣọ àwẹ̀ ni aṣọ mi. Mo fi àwẹ̀ rẹ ọkàn mi sílẹ̀. Àdúrà mi sì padà sí mi ní àyà. Mo ṣe ara mi bí ẹni pé ọ̀rẹ́ tàbí arákùnrin mi tilẹ̀ ni. Èmi fi ìbìnújẹ́ tẹríba bí ẹni tí ń ṣọ̀fọ̀ ìyá rẹ̀. Ṣùgbọ́n nínú ìpọ́njú mi wọ́n yọ̀, wọ́n sì kó ara wọn jọ. Àwọn ènìyàn kénìyàn wọ́n kó ara wọn jọ sí mi. Èmi kò sì mọ̀. Wọ́n fà mí ya, èmi kò sì dákẹ́. Pẹ̀lú àwọn àgàbàgebè tí ń ṣe ẹlẹ́yà ní àpèjẹ. Wọ́n pa eyín wọn sí mi. Olúwa, ìwọ ò ti máa wò pẹ́ tó. Yọ ọkàn mi kúrò nínú ìparun. Ẹni mi kan náà lọ́wọ́ àwọn kìnìún. Èmi ó sọpẹ́ fún ọ nínú àjọ ńlá. Èmi ó máa yìn ọ́ ní àwùjọ àwọn ènìyàn. Má ṣe jẹ́ kí àwọn tí ń ṣe ọ̀tá mi kí ó lòdì kí ó yọ̀ mí. Bẹ́ẹ̀ ni kí o má sì ṣe jẹ́ kí àwọn tí ó kórìíra bẹ́ẹ̀ mi ni kí o má ṣe jẹ́ kí àwọn tí ó kórìíra aya mi kí wọ́n máa ṣẹ́jú sí mi. Nítorí wọn ò sọ̀rọ̀ àlàáfíà o. Wọ́n hù ọ̀rọ̀ ẹ̀tàn sí àwọn ènìyàn jẹ́jẹ́ ilẹ̀ náà. Nítòótọ́ wọ́n yẹ ẹnu wọn sílẹ̀ sí mi. Wọ́n wí pé
ojú wa ti rí, èyí ni ìwọ ti rí Olúwa, má ṣe dákẹ́, Olúwa má ṣe jìnnà sí mi, olúwa ara rẹ sókè kí o sì jí sí ìmọ́lẹ̀ ọ̀run, fetí sí ọ̀rọ̀ mi Ọlọ́run mi àti Olúwa mi, ṣe ìdájọ́ mi Olúwa Ọlọ́run mi gẹ́gẹ́ bí òdodo rẹ, má sì ṣe jẹ́ kí wọn kí ó yọ̀ mí, má sì jẹ́ kí wọn kí ó wí nínú ọkàn wọn pé bẹ́ẹ̀ ni àwa ń fẹ́ o, má ṣe jẹ́ kí wọn kí ó wí pé àwa ti gbé mi, kí ojú kí ó tì wọ́n, kí ó sì dààmú pọ̀, sí yọ̀ sí ìfarapa mi, kí a fi ìtìjú àti àbùkù wọ̀ wọ́n ní aṣọ, jẹ́ kí wọn kí ó máa hó fún ayọ̀, kí wọn kí ó sì máa ṣe inú dídùn, tí í ṣe ojú rere sí òdodo mi, lóòótọ́ kí wọn kí ó máa wí títí pé Olúwa ni kí a máa gbéga, kí ó ní inú dídùn sí àlàáfíà ìránṣẹ́ rẹ̀, ahọ́n mi yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ̀ àti ti ìyìn rẹ̀ ní gbogbo ọjọ́. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́, bí ó ti wà lákọ̀ọ́ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín 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 ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa Ọlọ́run ìyanu, Ọlọ́run àánú, ọba tó pọ̀ nípa àti agbára, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. A gbé ọ̀gá yìn ọ́ lógo, bàbá gba ọpẹ́ wa, Ẹ̀mí Mímọ́ òde ọ̀run ó yá gba ẹ̀yìn wa. A dúpẹ́ fún àdúrà tí òní, bí àdúrà wa ti jẹ́ ìtẹ́wọ́gbà. A dúpẹ́ fún ìṣẹ́gun tí òní. Ògo ni fún orúkọ rẹ o bàbá, ògo ni fún orúkọ rẹ o bàbá, ògo ni fún orúkọ rẹ o bàbá. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run o, ó yá kó ya omi sí mímọ́ o. Ohun gbogbo tẹ́ ẹ ti béèrè sínú omi, ọ̀run kó dá yín lò lórúkọ Jésù Kristi olùgbàlà. Tí omi bá kan ilẹ̀, ilẹ̀ máa ń nípa ni. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwọ tó bá lo omi kó bẹ̀rẹ̀ sí nípa rere nínú ayé rẹ, kó bẹ̀rẹ̀ sí nípa rere nínú ayé àwọn ọmọ rẹ. Gbogbo ìwọ tó bá lo omi pẹ̀lú ìgbàgbọ́, tí ẹja bá bọ́ sínú omi, ara máa ń tu ẹja ní, kára kó bẹ̀rẹ̀ sí tù ọ́. Ó wà lórí àìsàn ni o, ara kó bẹ̀rẹ̀ sí tù ọ́. Ó ń wá ọmọ ní, ilẹ̀ àánú kó ṣí fún ọ, ilẹ̀kùn àánú kó ṣí fún ọ, ilẹ̀kùn ilé ọmọ rẹ kó ṣí. Ìwọ tó ń wá ọkọ, gbogbo àmì tó wà lára rẹ lórúkọ Jésù tí ò jẹ́ kó rí ọkọ, ọ̀run kó ṣí dànù. Gbogbo àmì tó wà lára ọmọ rẹ tí ò jẹ́ kó rí ọkọ, ọ̀run kó ṣí dànù. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́. Gbogbo ìwọ tó wà nínú àìsàn, ọ̀run kó wò ọ́ sàn. Gbogbo ìwọ tó ń fẹ́ àánú, tó bá ti lo omi látọ̀dọ̀ ọkùnrin, ọ̀dọ̀ obìnrin, ọ̀dọ̀ ọmọdé, ọ̀dọ̀ àgbà, ó yá kó máa ráàánú gbà. Níbi gbogbo kó máa ráàánú gbà. Gbogbo ìwọ tó ń wá físà, gbogbo ìwọ tó wá ìwé ìgbélùú, ní orúkọ Jésù, ilẹ̀kùn àánú kó ṣí fún ọ lórí ẹ̀. Oore tí ò tí ì ṣẹlẹ̀ rí, ìyanu tí ò tí ì ṣẹlẹ̀ rí, ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé rẹ, kó rí ojú rere Ọlọ́run o. Gbogbo ìwọ ọmọ tí a ti gba ògo lọ́wọ́ rẹ, tí a ti pa kádàrá rẹ dà, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, tó bá ti lo omi, ògo náà á dá padà fọ́, kádàrá náà á dá padà fọ́. Ìwọ ìyá tó bá lo omi ní orúkọ ọmọ rẹ, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ilẹ̀kùn àánú kó ṣí fọ́mọ náà. Gbogbo ẹ̀mí òkùnkùn tó ń darí ayé ọmọ yìí lórúkọ Jésù kó dòkú. Gbogbo alágbára ilé bàbá tó ń darí ayé rẹ lórúkọ Jésù kí wọ́n kúkú ọ̀wọ̀wọ̀. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ẹ̀mí tó ń dí ire ayọ̀ rẹ lọ́wọ́ láti òní lọ, Ẹ̀mí Mímọ́ Ọlọ́run kò gbọdọ̀ ṣàánú wọn mọ́, wọn ò gbọdọ̀ ráàánú gbà mọ́ ní orúkọ Jésù. Bó ti wù kí wọ́n pọ̀ tó lórúkọ Jésù, ìmọ̀ wọn lórí rẹ kó dasán. Tí o bá ti lo omi, agbára ọ̀run ni mo béèrè fún ọ, agbára tó lajú afọ́jú, agbára tó jí òkú dìde, agbára ìpè àwọn wòlíì tòótọ́, agbára tí bó ti wọ́n bá dáre, agbára oyè lámì, mo pè yín níbikíbi tí ẹ wà ní orúkọ Jésù, nítorí pé ẹ dòkú, ìpè yín ò dòkú, iṣẹ́ ìránṣẹ́ yín sì ń fọhùn, orúkọ yín ò parẹ́. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn, gbogbo ìwọ tí ògo rẹ ti parẹ́, lórúkọ Jésù á jí ògo náà dìde padà. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo pa á láṣẹ lórúkọ Baba, mo pa á láṣẹ lórúkọ Ọmọ. Gbogbo ìwọ tí ìdààmú wà nínú ìgbéyàwó rẹ, tó bá ti bẹ̀rẹ̀ sí í mu omi, tó bá ti ń fi omi yìí wẹ̀, gbogbo ìdààmú tó wà nínú ìgbéyàwó rẹ, ọ̀run kó palẹ̀ mọ́. Gbogbo ẹ̀mí tó ń darí ọkọ yìí tí ò jẹ́ kí ọkọ yìí ó ráàánú gbà, gbogbo ẹ̀mí tó lóun ó bá tọkọ yìí jẹ́ kó tó fi ayé rẹ̀ sílẹ̀, lórúkọ Jésù olùgbàlà, iná ọ̀run kó ti ẹ̀mí náà jáde. Ó yá kó rí ìyanu Ọlọ́run o. Gbogbo ìwọ tó ń wá iṣẹ́, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọ̀nà kì í dí mọ́ mi kómi ó mọ́ kọjá. Agbára Ọlọ́run ni. Lórúkọ Jésù ọ̀nà iṣẹ́ rere kó là fún ọ. Lórúkọ Jésù ọ̀nà iṣẹ́ rere kó là fún ọ. Lórúkọ Jésù ọ̀nà iṣẹ́ rere kó là fún ọ. Lórúkọ Jésù ọ̀nà iṣẹ́ rere kó wọ́là fún ọ. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí,
kò sí ẹ̀dá tí ó bu omi sórí tí omi ò ní ṣàn wá sẹ́sẹ̀. Ibikíbi tó o bá wà tó bá ti bẹ̀rẹ̀ sí lo omi, aláàánú àti olùrànlọ́wọ́ ó yá kí wọ́n wá ọ rí lórúkọ Jésù. Ó yá kí wọ́n wá ọ rí. Kò sí tó ń dá ọ̀gbàrá dúró, ọ̀gbàrá máa ń gbé wọn ni. Gbogbo tó bá dá ọ dúró láti òní lọ, ọ̀run kó fi ọwọ́ agbára tì wọ́n dànù lórúkọ Jésù. Ọ̀run kó fi ọwọ́ agbára gbé wọn dànù. Ọ̀run kó fi ọwọ́ agbára gbé wọn dànù. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí lónìí, ó rí àpẹẹrẹ àdúrà yìí, ó rí àpẹẹrẹ rẹ̀ ní rere nínú ayé rẹ, nínú ayé ọmọ rẹ, nínú ìgbéyàwó rẹ, ó rí àpẹẹrẹ rẹ̀ ní rere ní orúkọ Jésù olùgbàlà. Gbogbo ìwọ tí a ti sọ pé alákìísà ló wọ̀ títí tó fi fàyè sílẹ̀, èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo pa á láṣẹ, agbára tó yí ayé Jábésì padà kó yí ayé rẹ padà. Agbára tó yí ayé Jábésì padà kó yí ayé ọmọ yìí padà. Gbogbo ọmọ tó ń pa òbí lẹ́kún tó wà lábẹ́ ohùn yìí, gbogbo ìwọ òbí tí ọmọ rẹ pa lẹ́kún tó wà lábẹ́ ohùn yìí, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, tó bá ti ń lo omi yìí nítorí pé ìwọ ló da ẹ̀jẹ̀ lé lórí, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ayé ọmọ náà kó gba àtúnṣe. 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 Yorùbá máa ń sọ, ó ní àtọlẹ̀dọ́lẹ̀ ní tọká, ọká kì í gorí ara wọn, ọká máa ń dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni, oyún ó sì wọnú ìkejì. Mo sọ àṣẹ Ọlọ́run ni, kò sí àṣẹ ènìyàn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwà abiyamọ tó lo omi nítorí ọmọ rẹ lónìí, lórúkọ Jésù, ọmọ náà kó rí ọwọ́ Ọlọ́run. Níbikíbi tó wà kó rí ọwọ́ Ọlọ́run. Inú ìgbèkùn tọmọ yìí wà, ọ̀run kó fà á jáde níbẹ̀ ní orúkọ Jésù. Ọ̀run kó fà á jáde níbẹ̀ ní orúkọ Jésù. Ọ̀run kó fà á jáde níbẹ̀. Agbára tó pa Jósẹ́fù lẹ́rìí láàrin àwọn ẹ̀mí òkùnkùn ilé bàbá rẹ̀, láàrin àwọn arákùnrin ilé rẹ̀, lórúkọ Jésù, agbára náà kó pa ọ́ lẹ́rìn ayọ̀ lórí ọmọ yìí. Agbára náà kó pa ọ́ lẹ́rìn ayọ̀ lórúkọ Jésù. Ò tún jẹ korò mọ́ lórúkọ Jésù. Ò tún rí ìbànújẹ́ bọ́. Gbogbo tí a ti wá dè nínú ayé rẹ pé o ò ní ràánú gbà, gbogbo tí a ti dè nínú ayé ọmọ rẹ pé kò ní rí ojú rere, gbogbo àánú àti ìrànlọ́wọ́ èyí tí a ti tilẹ̀kùn ẹ̀, lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ. 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 Ògo ni fún orúkọ rẹ bàbá. Ògo ni fún orúkọ rẹ bàbá. Ògo ni fún orúkọ rẹ bàbá. Ó yá kọjá lọ kó o lọ ráàánú gbà o. Ó ṣe rere láti òní lọ. O ò tún sìnkú ọmọ mọ́ o. O ò tún sìnkú lórí ọmọ mọ́. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, o ò tún sìnkú ọmọ mọ́. Gbogbo ẹnikẹ́ni tó bá lóo fẹ́, òun ó tún jẹ́ kó o mọ ibojì ọmọ. Mo pa á láṣẹ lórúkọ Jésù olùgbàlà, gbogbo irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù, ọ̀run kó pa wọ́n rẹ́. Ọ̀run kó pa wọ́n rẹ́. Ọ̀run kó pa wọ́n rẹ́. Ọ̀run ò tún ṣàánú wọn mọ́. Ọ̀run ò tún ṣàánú wọn mọ́. Alágbára òkùnkùn nínú ilé bàbá rẹ tó ń fi dán mọ́ ọmọ ológo, alágbára òkùnkùn tó ń ṣiṣẹ́ òdì tí ẹ sì ń rò pé òun gangan ni ènìyàn, èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, àìsàn kó kọlù, àṣírí rẹ̀ kó bẹ̀rẹ̀ sí tú lójú oorun lójú ayé, àṣírí rẹ̀ kó bẹ̀rẹ̀ sí tú lórúkọ Jésù. Ẹ ò tún wà bákan náà mọ́ o, ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Ẹ já bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ já bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ ti share program yìí, ẹ bá mi share. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe sí YouTube wa, ẹ lọ bá mi subscribe síbẹ̀. Nomad International Ministry yóò dára fún wa bí a ṣe ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe síbẹ̀, ọ̀run ó pín rere kàn yín ní orúkọ Jésù. Ẹ ó ra àánú gbà. Tẹ́ ẹ bá ti type Nomad International Ministry, òkè àánú àti ìtúsílẹ̀, ẹ ó rí ojú rere Ọlọ́run lórí YouTube wa. Ẹ má gbàgbé ní ọjọ́ Wednesday, àdúrà àánú. Gbogbo àwọn tá a mọ̀ pé ayé wa ń fẹ́ àánú, aago 10 àárọ̀ Nàìjíríà ni Ọlọ́run ní ká máa gba àdúrà yìí. Every Wednesday, àdúrà àánú yóò dára fún wa bí a ṣe ń gbà ní orúkọ Jésù. A ó sì rí àánú gbà o, ojú òní tì wá, a ó rí ojú rere Ọlọ́run o, ìbùkún Ọlọ́run yóò jẹ́ tiwa o ní orúkọ Jésù Kristi. A ó rí ojú rere Ọlọ́run, a ó rí àánú rẹ̀ gbà o. Ọjọ́ Monday àti ọjọ́ Friday, aago 10 alẹ́ Nigeria time náà ni o, kò yàtọ̀. Ọjọ́ Wednesday nìkan ni aago 10 àárọ̀ Nigerian time, 10 a.m. Nigerian time, yóò jẹ́ aago 7 alẹ́ Australian time. Ọjọ́ Monday and Friday yóò jẹ́ aago 7 àárọ̀ Australian time, yóò jẹ́ aago 10 alẹ́ ti Nigerian time. A ó ra àánú gbà, ojú òní tì wá, ojú rere àti àánú rẹ̀ yóò máa jẹ́ tiwa o, ìbùkún rẹ̀ yóò jẹ́ tiwa o
a ó ra àánú gbà o. Bí ẹ ṣe béèrè láàárọ̀ yìí, ọ̀run ti fún fún yín o. Yóò dára fún wa o. A ó ṣe rere o. Ọdún yìí ọdún àṣepé ni yóò jẹ́ fún wa. Ọdún ayọ̀ ni yóò jẹ́ fún wa. Gbogbo ogun ìfàsẹ́yìn nínú ayé wa, ọ̀run ó palẹ̀ rẹ̀ mọ́. A ò ní sunkún lórí ọmọ o. Ẹ̀yin òbí, bó ti wù kí èso gbógun tó, ẹ ò ní sunkún lórí ọmọ o. Lórúkọ Jésù, ẹ ò ní dààmú lórí ọmọ o. Yóò dára fún wa o. A ó ra àánú gbà o. Ẹ bá mi share program yìí, ẹ bá mi share. Ẹ̀yin náà lè ṣe, ẹ send ẹ̀ sínú inbox àwọn ènìyàn káwọn náà gbàdúrà. Ẹ jọ̀ọ́, ìwọ̀nba táwa náà bá lè ṣe nínú ayé yìí, ẹ jẹ́ ká ṣe, torí ẹ̀mí òkùnkùn ń jọba. Ẹ̀mí òkùnkùn ń gbógun o. Wọ́n ń ṣiṣẹ́ kíkan láti ra àwọn èèyàn níyè láti má lè dá gbàdúrà. Yóò dára fún wa. Yóò á ra àánú gbà o. Bíbélì ní Jésù ní nígbà tí wọ́n bá padà wá, ǹjẹ́ wọ́n bá ìgbàgbọ́ láyé? Ìbéèrè ló bí wa o. Ẹ wá wo ibi tí ìgbàgbọ́ wà lónìí. Ṣé ìgbàgbọ́ wà mọ́ lónìí? Yóò dára fún wa o. A ó ra àánú gbà. Mo súre fún gbogbo ẹ̀yin tẹ́ ń san ìdá mẹ́wàá. Yóò dára fún yín lórúkọ Jésù o. Gbogbo ọ̀run yóò súre fún yín o. Èmi kọ́ lẹ̀ ń fún o. Ọba àwọn ọba lẹ̀ ń fún o. Lórúkọ Jésù, ẹ mọ̀ tẹ̀síwájú o. Ayé yín ò ní wà bákan náà mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń fún offering, yóò dára fún yín o. Bí mi ò ṣe béèrè tó, àwọn kan sì tún ń ṣe. Mo sọ lórúkọ Jésù, ìbùkún Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. Àánú Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. Nítorí pé ẹ gbàgbọ́ pé kì í ṣèmi lẹ̀ ń fún. Orí òkè lẹ̀ ń fún. Orí òkè ó sì wà títí láéláé ni. Èmi ò lọ lọ́jọ́ kan. Kò sí àwáyé èkú. Gbogbo aláwọ̀ lọ lọ́jọ́ kan. Lórúkọ Jésù, bí orí òkè ṣe ń wà tí ó sì máa wà títí láéláé, ẹ ò ní parẹ́. Ọmọ yín ò ní parun. Ẹ ò ní parun lórúkọ Jésù. Ẹ ò ní fìnira lògbà lórúkọ Jésù. Orísun ìbùkún yín kò ní gbẹ lórúkọ Jésù. Ẹ ó máa ra àánú gbà o. Ìdààmú ò ní dé bá yín lẹ́nu iṣẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń share program yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń share fún Ọlọ́run, yóò dára fún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ rò pé kì í ṣe ìbùkún nìkan ni mo wá gbà lókè àánú. Bí òkè àánú ó ṣe tẹ̀síwájú ni mo wá. Lórúkọ Jésù, ayé yín ó tẹ̀síwájú. Lórúkọ Jésù, ayé yín ò ní wà bákan náà mọ́. Mo súre fún yín lórúkọ Jésù, ẹ ó máa lọ síbi gíga. Bí ẹ ṣe fẹ́ kí orí òkè àánú ó máa lọ síbi gíga, tẹ́ ń share program yìí, yóò dára fún yín lórúkọ Jésù, ẹ ó máa lọ síbi gíga. Èmi ò kì í sọ tọ́lọ́run ò bá yọ rẹ èèyàn 20 tó bá share, Ọlọ́run ló fẹ́ ta yín lọ́rẹ. Èmi sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìwọ tó bá ṣe iṣẹ́ fún Ọlọ́run, èmi mọ̀ pé Ọlọ́run yóò san fún ọ. Ó ní a ó sọ fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Lórúkọ Jésù, ó sì ra àánú gbà. Iṣẹ́ ọwọ́ rẹ yóò dá ọ láre lórúkọ Jésù. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ó dàárọ̀ o. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ tẹ̀ mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah. Ọlọ́run adé rẹ̀ mi, wọ́n ṣiṣẹ́ agbára, wọ́n ṣiṣẹ́ ìyanu, wọ́n ṣiṣẹ́ ìdáǹdè. Ó lànà sómi òkun, owó òdù Jẹ́ríkò. Agbára lọ́rùn pọ̀, agbára lọ́rùn pọ̀. Ó lànà sómi òkun, owó òdù Jẹ́ríkò. Ṣílẹ̀kùn agbára. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run Babalọ́lá o, Ọlọ́run 90-30, Ọlọ́run Adérẹ̀mí, wá ṣiṣẹ́ agbára. Ọlọ́run ògo, wá ṣiṣẹ́ agbára. Ó ti ṣẹ́ o, ó tún gbérí mọ́. Ó ti ṣẹ́ o, ó tún gbérí mọ́. Ogun táyé fi